a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó ní kẹrí ti bàdé ọmọ jẹ́. mo lọ́mọ ìwà lè gbàdọ̀. SAIDAT SAIDAT níbo ló wá wọ̀ SAIDAT. wọ́n SAIDAT káàárọ̀ ọkọ. jọ̀ọ́ ṣo bá mi rí SAIDAT lọ́nà ìkùlé yẹn. SAIDAT ti jáde kúrò nílé látàárọ̀. In fact ariwo òun àti Mr. Kọ́lá ló jí mi ó dà pé nígbà tí wọ́n fẹ́ ṣí gate fún ìgbà tó ń lọ láàárọ̀. ó ti jáde kẹ̀. Bí a torí pé ẹ̀yìn tọ́dọ̀ yín bọ́ sí ní ò jẹ́ kẹ́ gbáriwo òun àti Mr. Kọ́lá ó ti jáde látàárọ̀ mà. SAIDAT tèmi sọ fún wípé ó máa bá mi lọ gba ọjà lọ́wọ́ kọ́sítọ́mà mi ó wá bọ́ọ̀tà kò burú ebi gbà á wọlé ìwà nígbò bá wá dé àwa máa sọ fún mi pé kí n mówó wá á lọ gbowó lọ́wọ́ bàbá ńlá bàbá ẹ̀ ní kì í ṣọwọ́ mi inú ilé yìí ló máa bá. títí bíbá máa wí SAIDAT ló ń pariwo títọ́hún bá máa wí SAIDAT ló ń ké wò ó ọmọ yìí má pa mí o. SAIDAT. ló bá di má pa SAIDAT. mí o tẹ́. mọ́mí kí ló dènà. SAIDAT kí ló ṣẹlẹ̀. mọ́mí kí ló ṣẹlẹ̀. níwọ̀n tán sọ wípé o ti jáde ní ẹnu géètì tí mò ń wá ẹ kiri. idiot wo ló sọ bẹ́ẹ̀ lẹ́mi tí mi ti dìde lórí bẹ́ẹ̀dì látàárọ̀. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi gángan ti wá sínú yàrá ẹ̀ tí mi ò rí ẹ tí mo fẹ́ rún ẹ ń ṣẹ́ kí n tó tún lọ wò ẹ́ ń ta pé bóyá o ti bọ́ta tọ́ni ọ ti rí ẹ pé o ti lọ owó sí géètì fún ẹ. mọ́mí ẹ̀ ti ń dàgbà o ẹ̀ ti ń dàgbà ṣé máa sọ pé ẹ wánulẹ̀ ẹ̀ bá mi èmi tó yẹ pé mi ì tí dìde láàárọ̀ yìí. mi ò ń pè mí jàre. kò burú ìdílé wa lọ ra ohun tí mo fẹ́ kó bá mi rà ìdílé dídé ni o má lò ti gbọ́ dédé kó má bọ̀ kíákíá. èmi mo dára tó yé ti bàdé ọmọ Don't you know, make sure pé àwọn early morning routine let's not fail to do them, okay? Don't worry, it's fine. I'll take care of myself. I miss you so much, honey. I miss you too. What's your only problem, boss? Kí ló dé tó wá ṣe bí baby bye? Baby me she baby. But as a matter of fact, I'm your baby. Yes. Yes, Abi. You don't worry. Okay. It's about to parí nǹkan tí mo ṣe tán within 3 days. I'll be back. Please. Yeah. Magical Koja 3 days here. Okay. And my baby. What? Please take good, very care of him. Okay, he's in safe hands. Yeah. I love you, honey. I love you too. God, why are you like this? You can let me go now. Jeez. I don't want to let you go. Who Joko? It's your son. Yes. Mo ti gbọ́ tẹnu ọkọ àti ìyàwó Tóbi. Mo láwọn béèrè kan. Ọkọ iṣẹ́ wo lẹ ń ṣe? Hotel manager ni mi sir. Èló lẹ ń gbà lówó oṣù? Mo ń gba 100,000. Tẹ́ bá yọ gbogbo expenses tẹ́ ń ná lóṣù, èló ló máa ń kù lọ fún yín? With 30 to 25,000 ló máa ń kù. Ìyàwó? Yes, sir. Iṣẹ́ wo lẹ ń ṣe? Student ni mí, mo ṣe parí school ni, sir. Course wo lẹ ṣe? Mass communication ni, sir. Ẹ lè fẹ́ra yín. Kí ló dé? Ṣé tí ń wá bí tẹ́lẹ̀? Rárá o, mi ò wá bí rí o. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa, kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀, sir? Ṣé kí n sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni, sir. I think court for a very long time now. Ṣé fẹ́ kí n sọ̀rọ̀? Ẹ sọ̀rọ̀, sir.
abẹ́ẹ̀kọ́ máa gbà á bẹ́ẹ̀ lè fẹ́ra yín kẹ̀dẹ̀rọ̀ra dìde kólíkálùkù fira ẹ̀ lẹ̀. rárá sá o. ẹ sà mi ò lè fara mọ́ yẹn sà. ẹ fẹ́ kí n sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. kó sọ̀rọ̀. ìyàwó mọ̀ pé ẹ lè fẹ́ra yín. ìjọ mú lọ́ọ̀vẹ̀ gan mi ìdẹ̀lẹ̀ fi sílẹ̀. o ò lè bímọ mọ́. What kind of pain is this? mi ò mọ nǹkan tó ń sọ ọ bébì kò yé mi rárá. ṣòtìrí nǹkan tí mo sọ fún ẹ ṣòtìrí nǹkan tí mo sọ fún ẹ nípa kéèyàn máa pàkẹ́. nǹkan tó ti ń sọ yé mi báyìí I really don't understand. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà because. 15 ló ti ṣe. medically wọ́n dẹ̀ ti advice ẹ pé kó yọ owó mi kó má bàa pa ẹ. o ti yọ owó mi náà. rárá o bébì kò sí mi ò mọ nǹkan tó ń sọ o I really don't understand him. ẹ sà bóyá ẹ ṣì wọ́n mú fúnra wọn ni I don't understand. Exactly. Because èmi àti ẹ ti jọ wà tipẹ́. mi ò parọ́ àbí. mi ò fi taratara. bẹ́ẹ̀ ni sà o. mò ń parọ́ ẹ dìde ká máa lọ. ṣùgbọ́n tó bá ti ní mò ń parọ́ tó dẹ̀ jẹ́ pé òótọ́ ni mo sọ kò lè dọ̀tún là. ẹjọ́ sẹ́ ẹjọ́ máa jẹ́wọ́ bébì tótó ni mo ti ṣẹ́yún rí. ó ṣẹ́yún 15. bẹ́ẹ̀ ni bébì ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ please. ó ṣẹ́yún 15 times. ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ ẹjọ́ bá mi bẹ́ẹ̀ sẹ́ ẹjọ́ sá. ní sùúrù ìgbà ìmọ̀ ní kíni ló fi yọ oyún 15 nígbà ìmọ̀ kò ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì 15 good times. ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ tó yọ náà. so o wa fẹ́ tún ìgbésí my friend keep quiet and let me talk o wa fẹ́ tún ìgbésí ayé mi bẹ̀rẹ̀ pẹ̀lú èmi àbí. please mo ṣì lè bímọ mo ṣì ní hope mo ṣì ní hope. o sán ma àlùbáríkà gan kò lè bímọ. ọkọ mi jọ ẹjẹ bá mi bẹ́ẹ̀ sẹ́ ẹjọ́ sáì bá mi bẹ́ẹ̀. ẹjọ́ sá. ìwọ ló máa báyé mi jẹ́ tó o bá báyé mi jẹ́ kó sí òtún máa padà báyé mi jẹ́ bí mo ṣe wà. kò sí nǹkan tó jù bẹ́ẹ̀ kó máa gbádùn ara wa ni. ṣọ́bí 3 days tí àwọn mi fi travel ìwọ nìkan lè sẹ́ni mọ́ nílé. pandemic. Honey, I'm home. I'm back. Honey, Saida. Ọba ti dé. What is this? Ọba ti dé. Àbí mò ń lálàá ni ṣé mo ṣe léwu. It's not what you think. Ó kàn wá mú nǹkan ni. Ọba ti dé. Saida, dìde náà kó máa lọ náà. Gbogbo I love you. I miss you. Take care of my baby. Is this what it is? There's a mix-up somewhere, honey. Really? Ọ̀rọ̀ yẹn ò yé dáadáa ni. Saida dìde kó máa lọ. Àbọ̀ abáná ló tiẹ̀. Aunty. Anima ṣàwọn. Ẹ̀yin bẹ́ fọ̀ lábàtà. Ẹyọ bẹ́tì. Omi lẹ́nu bó mu kú ni. Mo ti gbọ́ story ẹ̀. Wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. But I will let you know pé eléyìí máa jẹ́ the last one. Bẹ́ẹ̀ni ẹ sọ̀hún gbẹ́nu òṣì sọ̀hún. Aṣọ bẹ́ẹ̀ jẹ́ ìyàwó yóò bá sọ̀rọ̀ náà. You're talking to my wife. Tòun. Ọba ti dé. Ọ̀gbẹ́ni lọ ọgbà ìjáde. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni? Ṣebí ọjọ́ mẹ́ta ló ní wọ́n máa lò. No, ọjọ́ mẹ́ta ló ní wọ́n máa lò. Kí ló wá ṣe lénìí? No, ṣé ò lè ní sùúrù dọ̀la tó máa péjọ mẹ́ta yẹn? Tó bá pọ̀ lálódé ni ṣé wàá bá nǹkan tó báyìí? Ìrìkúrì tó fẹ́ rí náà ni o ti rí yẹn. So what is that? Please. Máa jẹ́ kó mọ̀ wípé o ò ní ṣe mọ́. O ti ṣe ti pé this will be the last one. Ọba ti dé. Can you see? Kí ló fẹ́ ṣe? Can you see? No, kí ló fẹ́ ṣe? Máa ṣe mẹ́wàá. Má ti lọ lù ẹ́ jù. Àná ọba Kí ló ṣe? O lè máa báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọba ti dé ló máa ràn mí. Kí ló dé? Ọba ti dé. Kí ló ṣẹlẹ̀? Ìwọ ọba kọ̀ọ̀kan kí ló dé ọba mi? Kí ni? Títí bíbá máa wí Saida ló ń pariwo títọ́run bá máa wí Saida. Ọlọ́run ti mú ẹ lẹ́nu ìwọ olórí burúkú gbọkọgbọkọ yìí orí pé ò ní tìjú sórí pé ojú ọ̀tẹ̀ tó bá ti ẹ̀ ń gbọkọ èèyàn ládùúgbò ṣó yẹ kó jẹ́ ọkọ àti tèmi ló máa gbà sórí pé ayé ẹ ti bàjẹ́ báyìí. Àbúlórí burúkú lélẹ́yìn ni ó ń ṣí eré ni. Ó fẹ́ kí n jèrè kí ló fẹ́ fa rọ́bìṣì yẹn? ìyẹn mi náà. Ó yá wèrè ni. sórí pé ojú òtí ẹ orí pé ojú òtí àtọkùnrin àtọbìnrin àti gbogbo àwọn ọlọ́run fi ẹ́ ṣe yàyẹ́ but ò ní tìjú àtọmọdé àtàgbàlagbà ló ń bẹ ẹ sùn. Àbúlóṣì lélẹ́yìn ni. Ó já wèrè ni. ó gbá mi létí. Kí ló fẹ́ ṣe? Má tún gbá ẹ sí tó bá tún sọ̀rọ̀. ó ń bọ́kọ mi tí ó tún fìyà jẹ mí lórí. Ká lọkọ wèrè.
orí ẹ ti burú má fi wo ó jẹ́ kó rí ẹ pé o. orí ẹ ti bàjẹ́ nǹkan tí mo máa ṣe fún ẹ tí mo máa fojú ẹ rí. ṣe bẹ́yìn lè pè wá ẹ fún aláyìíká ṣiṣẹ́ tiwa ṣe gbọ́. madam ẹ ní láti bá wa dé station wa. lọ ṣe kí ni mo ṣe tí mo fẹ́ tẹ̀lé yín dé station. wọ́n ní o tẹ̀lé wọn. ẹ ní sùúrù tẹ bá ti dé station ẹ máa mọ nǹkan tẹ ṣe. tí bá mú ẹ. hello madam. jọjọjọ bá ń tẹ̀lé wọn padà ẹ ṣiṣẹ́ yìí náà ẹ yé ba rojọ́ níṣọ́. ṣó ti ráyè ẹ báyìí ṣó ráyè ẹ lóde ṣó níbi tó bọ́rọ̀ lé ayé ààrẹ ṣó níbi tó bá dé ó fi rẹ̀ ṣẹlẹ́yà ó fi rẹ̀ ṣẹ̀sín kiri ṣé wọ́n nìkan lọ́mọ ni ṣé wọ́n nìkan lọ́mọ tó ń gbé inú ilé ayé yìí ọmọ pọ̀ rẹpẹtẹ tọ́jú ọmọlúwàbí tọ́jú ọmọ rere kí ló dé tí wọ́n wà nú ọmọ tó ń fẹnu ṣáta pé òun ta ni rádaràda ọmọ ojú ntọ́ lọ ń mú ẹ tọ́lọ́pàá yẹn wọ́n mú ẹ níbi ìrìnkúrìn ìrìn ìyà ìrìn rádaràda ìrìn ta ló fẹ́ mú mi ọlọ́pàá wa mú ẹ ó yẹ kán tiẹ̀ mọ́nú ibẹ̀ ni kó wà ń bẹ̀ èmi gan gbà fọlọ́hún wọ́n gbàgbé ẹ èmi gan gba kámú torí òun ní mi lára ó ti di ọmọ máyòdè òde ti lé ọmọ wálé òde lé ẹ wálé àbí òlé ẹ wálé báyìí ó rí pé ìranù ló pọ̀ lọ́wọ́ ẹ̀ òṣì mára ta mára yọ ó ti pọ̀ lọ́wọ́ ẹ̀ jù ó wá ń jẹ́ kó ṣe sí kiri. kí ló dé mo tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run ó pẹ́ kí n tó rí ẹbí kí ló dé tó tún délé ayé tó tún ya pòkì ọmọ tá a bá ń bá wí tó ń warùn kí ó ṣe tó fẹ́ parun ni mo ń fẹnu sọ fún ẹ ní gbogbo ìgbà pé kò fi mí lọ́kàn balẹ̀ kò fi mí lọ́kàn balẹ̀ òun gbẹ́mìí mi gbóná ni tó bá dẹ̀ wù ẹ́ kó fi rẹ̀ ṣe ló dẹ́kun torí kò kàn mí bí n bá kú màá rẹ̀ ní sinmi orókù kan tí yóò bímọ rí tán rí òkú ẹ̀ ń títì ni ẹni bímọ ọmọ ló máa sí ẹni tí ò bí ọmọ ló máa sí kí la wá ń bá ká kí ni wàhálà ṣíọ onírasẹ̀ kò burú tètè mọ bó ṣe máa ṣe rẹ o torí lálọ́ọ̀dù ti mú mi wá báyìí wọ́n ní ká jáde ilé o. àbúrò burúkú ni bàbá yìí. ṣètúbọ̀. ó ṣe máa ní ká jáde nílé lórí nǹkan kékeré tó ṣẹlẹ̀ yẹn ṣé à ń jẹ wọ́n lówó ni. ṣé bí wọ́n ti kọ́lé ta fẹ́ kó lọ báyìí. ẹ wo màmí àpáta ni wá nínú ilé kò sẹ́ni kankan tó lè move wa ẹ wo ẹ̀yin má fọ́n ti yín o ẹ jókòó ti jẹ́jẹ́ àlè jáde lọ bí kankan lórí ló ṣì ni wọ́n ni. ṣé bí n ta yìí sọ nìyẹn ẹgbẹ́ ìyá ẹ ló ń pè lórí burúkú bàbá oníbàbá ló ń pè lórí burúkú àbí nígbà tó jẹ́ pé ẹ̀yin wèrè tẹ́jọ́ ń kóra yín kiri bọ́ọ̀lù máa pè mí náà lórí burúkú nìyẹn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú. màmí ó ti tó jàre wọn lẹ́yìn gan ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ gangan wọ́n mú lu ẹ̀ ń sìn kó tó lu ẹ̀ délé ẹ̀ jẹ́ kéèyàn sinmi náà ẹ̀ tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gbé ó ti sún èmi ẹ̀jọ̀ kí ló dé gan. wá mi ṣé mi lò dá lò. ẹgbẹ́ ọwọ́ ẹ̀ má sọnù wá fi nà mí dáadáa kó ní mi bá lè pè é ọmọ rádaràda ṣíọ. Baby, jọ ṣé mo lè béèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ béèrè. Nínú gbogbo tó lọ́n ṣẹ̀dá sáyé kí ló rò pé ó gọ̀ jù. kí ló gọ̀ jù eṣinṣin ni. eṣinṣin kọ́ tíuntíun ni tí tíuntíun bá ń jẹ́yàn tó máa ṣe pámára báyìí kò ní fò àfi tó bá kú kíní kan tó wá wà tó gọ̀ ju tíuntíun lọ. kí tún ni. èmi tí mo wà lẹ́gbẹ̀ẹ́ yìí. kí ló dé sọ bẹ́ẹ̀. ìwọ wà nínú kọ́ńpáǹdì mi láti jọ yìí pẹ̀lú gbogbo eré tó gbé mi ṣe léènì pẹ̀lú gbogbo bíútì yìí mi ò dẹ̀ yájú ọlọ́run ní kójú mi ó lọ sí ọ̀nà ọ̀dọ̀ ẹ̀. àwa kúkú wà ń bẹ̀ nígbà tẹ́ ẹ̀ béèrè báwo lẹ ṣe fẹ́ mọ̀. jọ lẹ́ẹ̀kan tí mo rí tó múra pàápàá ibo ló ń lọ. ká má parọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kọ́ ni mò ń lọ àmọ́ gbà tí mo rí ń tẹ́ ní ẹ fẹ́ fún mi ní lift máa gbé yẹ kó yẹ treat mi sọ̀rọ̀ yìí ó tó ṣẹlẹ̀ nìyẹn. jọ mo fẹ́ sáré dé meeting kan sí gbogbo anything tó bá ti need máa order fún bó ṣe ní bá bó ṣe kitchen ni tí mo bá dé máa wá clear gbogbo bill yẹn but tí mo bá dé ìgbésẹ̀ bẹ̀rẹ̀ ni o.
kí lẹ́yìn náà rí nìsín ṣé bí mo ṣe wà kò kí ń rẹ èmi o mi ì mọ̀ bóyá ó ń rẹ ẹ̀yìn bọ̀tọ̀ èmi lákọ ni mo wà bí lọ. èmi náà rí pé tó bá tẹ̀ fẹ́ rẹ̀ mi máa fi nǹkan mi gbé. mo tún fẹ́ béèrè kankan ṣé láti sìn lọ ẹ ní máa béèrè lọ́wọ́ màmí mọ́. má gbé yẹn wá èmi máa fún wọn lówó nínú owó tí mo bá ti ń fún ẹ mo máa rí jọ so that ẹ máa fi ṣe settlement owó ilé mi ò fẹ́ ká gbé yẹn wọ sísítẹ́ẹ̀mù ilé owó tí máa fún ẹ máa ju tó bá fi sanwó ilé lọ wàá sanwó ilé nú ẹ àtúnṣẹ́kù mi kàn fẹ́ ká dàpọ̀ mọ́ra wọn ni. ó kì í ṣe kí n ti á múra. máa ń jẹ́ kí n wà in a relaxed mood. Baby, ó láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ nìkan tẹ́ ń ṣe tí mo like. Kí ni mò ń ṣe tó like? Ó jẹ́ ìtẹ́ ọkọ̀ fi ẹsẹ̀ ilé. Mi like bẹ́ẹ̀ ṣe ń ṣe mí. Mi like ẹ kí ń ṣe mí dáadáa. Ó láwọn nǹkan tó yẹ kí ẹ máa ṣe fún mi. Ó láwọn nǹkan tí mo like tó yẹ kí ẹ máa ṣe fún mi tẹ́ ẹ kí ń ṣe. Bí ti báwo kí làwọn kan náà. Bí ká wà lórí bed kẹ́kọ̀ọ́ wọlé kẹ́ jáde obìnrin ni mí náà ẹ máa kiss mi ẹ máa everywhere ṣé mo ṣóyè yín bọ̀ ẹ̀yin tẹ́ bá kọ̀ ti wọlé ti jáde nìyẹn nù. Nǹkan tó wà fún náà nìyẹn kéèyàn wọlé kéèyàn jáde láàrin ọkọ àti ìyàwó that's it. no ẹ wo ó láwọn nǹkan tí mo fẹ́ kẹ́ máa ṣe fún mi ó láwọn nǹkan tẹ́ máa ṣe fún mi tínú mi máa dùn tẹ́ láwọn nǹkan tẹ́mi náà máa ṣe fún yín tínú yín máa dùn. Bẹ́ẹ̀ kò ṣàlàyé ẹ̀ fún mi. Mo fẹ́ bá Ifá yín ní gbólóhùn. Tó bá fẹ́ bá Fá ní gbólóhùn ó mọ̀ ọ̀dọ̀ onífá àbọ̀dọ̀ babaláwo ló máa lọ. Ṣé nǹkan tí mò ń sọ nìyẹn? Kí ló wá ń sọ? Ewu lọ̀rọ̀ Fá. Nǹkan tí mò ń sọ yẹ kó ti yé yín náà. Ọlọ́fà ló sọ kò yé mi. Mo fẹ́ gbé máìkì yín sẹ́nu. Máìkì mi? Yeah. Ṣé mo ní microphone? I don't sing. Mo fẹ́ fi máìkì yín kọrin sẹ́ ṣé kò yé yín ni? Mo ní microphone tó lè gbé sẹ́nu náà. Okay. Come on. Ìwọ náà mọ̀ yìí pé morally ìyẹn sound bákan. Kí ló wà ń bẹ̀ náà? Má sọ bẹ́ẹ̀. Nǹkan tó wà ń bẹ̀ ni ò dáa rárá. Nǹkan tẹ́ máa gbádùn tèmi náà máa gbá ní sùúrù ẹgbẹ́ ṣe fún yín ó dùn. Wọ́n ṣe nǹkan tó wà ń bẹ̀ fún nìyẹn tó wà ń bẹ̀ fún ni pé kó wọlé kó dẹ̀ jáde that's it. Irú èròkèrò irú ìdọ̀tí wo nìyẹn. Okay ẹni pé kí n má bàa fa yín ní gbólóhùn kí n má dẹ̀ fi máìkì yín kọrin bóyá ṣẹ́yìn lè ẹ máa bá mi lá pléètì mi. Lá pléètì ẹ̀. Yes. Ṣé ìfẹ́ náà nìyẹn ṣá? Màmá fẹ́ lo lá pléètì tó fi jẹun. Kí ló ń ṣe é? Ṣé bó tún ṣe ń show love nìyẹn ni? Ṣé pléètì tí mò ń sọ nìyẹn ni? Ẹ̀kú sí nǹkan tó yé yín ó yẹ kó yé yín náà ṣé gbogbo ọ̀rọ̀ lèyàn máa fẹnu sọ ni. Okay ẹ jẹ́ n tún sọ fún yín tí ó bá yẹ yín. Yes. Kí ló dé ṣé kan tí mo sọ pọ̀ jù ni? Ahọ́n mi. Yes ọkọ àti ìyàwó máa ń ṣe and it's very very sweet. Ìdọ̀tí ló sweet. Ahọ́n mi. Mo lè bẹ̀rẹ̀ sí ní ṣìṣọ́. Mo lè fẹ́ pé ha kí n máa pé ha. Tí bá ti fa àwọn yẹn ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. Mo mi like àwọn nǹkan tẹ́ ń ṣe mi like ẹ̀ obìnrin ni mí náà mo ní láti feel yín gan. The only way tó fi lè feel mi kí n wọlé kí n dẹ̀ jáde that's it. Mi ò ní gbà. Ìyẹn ti di regular. Ẹjọ́ mi ò fẹ́ yẹn mọ́ o mi ò fẹ́ mọ́ o mo ti sọ nǹkan tí mo fẹ́. I can never use my mouth and you can never use your mouth on me no way. Indecency. Kí ló ń ṣe ẹ́? Arábìnrin. Kí lẹ fẹ́?
Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ wo, ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. Ó ní kí n jẹ́ṣẹ́ kékeré kan fún yín ni. À ń gbọ́. Kí ló sọ? Ẹ wo, ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ègbé ni fún ẹni tí a fi rán tó kọ̀ tí ò jẹ́. Àbẹ́ẹ̀ rí, ẹ̀mí Ọlọ́run ní kí n jẹ́ kó di mímọ̀ fún yín pé àwọn ìwà pálapàla tó wà lọ́wọ́ yín wọ̀nyí àfi kẹ́ ẹ jáwọ́ ń bẹ̀. Àwọn ìwà jàgídíjàgan, ìṣe ṣìnà, ìṣe nọ̀bì, ìfẹ́ ayé. Àìfàìmọ̀ kó má lọ dọ̀rọ̀ àbámọ̀ lọ́jọ́ ọ̀la o. Ṣé ti ṣe tán? Wọ́n bá ń tọ́lọ́run ní ń sọ fún yín nìyẹn. Ẹ ṣé sà. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ṣé ẹ mọ̀ ń pa social media? Ó dàbẹ́ mọ́. Ẹ mọ̀ Davido dáadáa? Ó máa ń kọrin. Fine. Látijọ́ tẹ́ ti ń gbórin ẹ̀ tẹ́ ti mọ̀. Ṣé ríjọ́ kan tó kọ̀ jáde kó ní ẹ pásítọ̀ mi leléyìí o, ṣé gbọ́ rí? Rárá. Fine. Wizkid, Burna Boy, Naira Marley. Ṣé rí tọkọ jáde njọ́ kọ́kọ́ post pé okay o, pásítọ̀ yìí o, òun ló jẹ́ kí n dolókìkí o, òun ló jẹ́ kí n dolówó. Ṣé gbọ́ rí? Mi ò rò bẹ́ẹ̀. Ó dáa. Ṣé máa ń wo tẹlifíṣàn? Tẹ máa rí tó máa ń káwọn èèyàn sínú yàrá kan, ọkùnrin obìnrin tó yẹ pé wọ́n wí ni wọn ò wí ni o, tó bá fi lè jáde báyìí àwọn fans wọn wọ́n máa fún wọn lówó, fans fún wọn nílé, ẹ tún máa ń gbọ́ yẹn dáadáa. Ohun ayé lẹ ń sọ yẹn o. Ohun ayé ni ẹ yògójú yín. àbúlórí burúkú ni mo borí ti dàrú. Awítẹ̀yìn sọ pé nǹkan ayé kan ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tó wà nínú ayé gangan ló ń pọ̀ dọ́là ni, àwọn ló ń gba dọ́là, àwọn ló ń ṣe nǹkan rẹ ni. Lẹ́mi tí mo ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ mi tí mi ò tí ì ṣe kankan, lẹ́mi tí mi ti ní mọ́tò mi ti kọ́mọ́ ọ̀kadà gan mi ti ní. Ẹ bá ní pé kinní kan àwọn ọmọ mi á jù mọ́ mòdì ní alẹ́. Stupid man. Bàbá dáríjì o, torí eléyìí ò mọ ohun tó ń ṣe. Ìwọ Ọlọ́run bá mi táyé SAIDAT ṣe, bá mi táyé SAIDAT ṣe. Tó bá jẹ́ṣẹ́ èmi náà ló bá ń jẹ́ kó mọ̀ mí wùwà, ṣàforíjì fún mi. Tó bá dẹ̀ jẹ́ wípé aré ẹnìkan tàbí inú obìnrin ìṣọkùnrin ìṣobìnrin ni ló dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan ló ń bá mi tawọ́ sọ́mọ mi tó ní kó má gbọ́rọ̀ sí mi lẹ́nu, bá mi kó sí wọn nínú. Torí mo wo kíníkíní ọkùnrin mi ì rí ohun tí mo ṣe tọmọ mi fi máa wá yarú ohun tó yà yìí. Bá mi tún gbèsè ayé ọmọ mi ṣe, jẹ́ kọ́mọ mi wúlò fún rẹ̀ kó wúlò fún mi, kán fẹnu rere rẹnu dáadáa kán fi pè rí ọmọ mi. Kí gbogbo jàgídíjàgan gbogbo gbàgbà ìwà burúkú tó wà lọ́wọ́ bá mi mú kú Ọlọ́run, mo bẹ́ẹ̀ nì. Torí mi ò mọ bó tiẹ̀ jẹ́ wípé mo fi agbára mo fi bí. Kí ló wá dé? Ó yẹ kó wúlò fún mi. Gbogbo ìwà tó ń wù tí ò dá Olúwa bá mi gbà lọ́wọ́ ọmọ mi. Ọlọ́run bá mi táyé ọmọ mi ṣe, jẹ́ ó ṣoríire, jẹ́ kó yàn kó yanjú. Mò ń bẹ̀bẹ̀ ní Ọlọ́run, mò ń bẹ̀ torí ìwọ náà ni mo lè bẹ̀ o, ìwọ náà mo lè pé o, kó bá mi ṣàánú ọmọ mi o. Bó bá jẹ́ èèyàn kan ló ní kó má wúlò fún mi, bá ń palẹ̀ wọn mọ́ kó lọ sọ wọn sódò. Àbí ìyẹn ò sí inú èpè. Kó wúlò fún rẹ̀, kó wúlò fún táyé ọmọ mi ṣe. Kó tiẹ̀ rí bí ire kan wọ̀, ibi alálùbáríkà kó rí bẹ́ẹ̀ wọ̀, kó ṣoríire. Ọlọ́run ọba mo bẹ̀ ẹ́ ní o, mo bẹ̀ ẹ́ ní o, mo bẹ̀ ẹ́ ní o, mo bẹ̀bẹ̀ ní o, mo ṣàkó. Gbàdúrà láì ṣe mi kó má bá. Odù mo lè fi ẹ̀mí mi ta tẹ́tẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ àfi bí pé mi rí tó dùn tó dùn tó ẹ rí. Èwo ló ń wò lórí fóònù látẹ̀kùn? Àwọn pictures ní tí mo yà ni mo bó ṣe wà pa sí.
yá adùn. àbádùn àbádùn gidi. ọ̀gá o wọ́n bóyá kémi náà ò ní tiẹ̀ lọ́wọ́ so in case ọjọ́ tara tìpí náà bá tàbá dé sí pẹ̀lú ara wa. kí lè fẹ́ fi tèmi ṣe ẹ nídẹ̀ àìtẹ́yọkùnrin ò lè tó yẹn a fẹ́ ṣe ti bí lọ́wọ́ ṣe àtomi ìgbà mélòó ó ti wálẹ̀ gọ̀rọ̀rọ̀rọ̀ àwọn obìnrin la máa fogún mu lọ́wọ́dé gbogbo ara bẹ́ẹ̀ tó ní wàá pa àwa ni tí má dẹ̀ ti nílé ìsìn ó máa easy fún mi láti lè ṣó yín ẹ̀yin náà dùn gan àkẹ́tì yẹn bá wò yín báyìí tó ń wò yín báyìí gbogbo ẹ̀ máa wá ẹ̀dùn gidi ẹ̀dùn wò bàjẹ́ tí wọ́n máa ń wò yín báyìí gbogbo ẹ̀kọ́ ó máa tutù ni ó máa tutù ni lọ́wọ́ ṣe àtòmí. another thing fún mi ní account number so that kí n transfer owó iṣẹ́ tó ṣe gbà ó kọjá kó mọ̀ gbà owó tó wò. ẹ má ṣe yọ nípa wò give away mo fi ṣe lọ́tẹ̀. yéèbà àdé mi tí lọ́mọ bíi tiẹ̀ rí. kò sí mo ṣọ wọn bọ̀ mo pọ̀ nú ayé. ní ìlú tó àdìgbà wo báyìí. ní tàbí tàbá ti ní ìgbà yẹn jẹ́ mi. kí n sá. ẹgbà mi rẹ. sùúrù àná. Kẹ̀kẹ́ kí n máa transfer owó fún ẹ báyìí. mo ní ìdí àní give away mo fi ṣe lọ́tẹ̀. owó yìí wà o. yé ẹ̀rù bẹ́ẹ̀ yọ. èmi mo dára tó yín ẹ ti bàdé ọmọ jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá. Ṣáídà olóòórùn ìyá dìde ńlẹ̀ olóòórùn ẹ̀sìn ò ń sùn gbogbo àwọn ẹgbẹ́ ẹ oníkálukú ti gba ibi iṣẹ́ ẹ lọ láàárọ̀ èyí tó ń lọ ibi iṣẹ́ ti lọ èyí tó ń lọ di ọjà ti lọ ìwúrí kan ṣekún ò ń sùnrùn ìyá kalẹ̀ òun ló wáyé ẹ wá sùn wàá bá jẹ àbí. mami kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé gan ṣé níṣẹ́ kan tẹ́fẹ́ gbé fún mi láàárọ̀ kùtù tẹ́ ẹ̀ jẹ́ kí n sùn kí ló dé. ṣé bí ìbàdí iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ ìwọ fúnra rẹ ò lè wáṣẹ́ fún rẹ kó wáṣẹ́ tó máa gbówó wọlé tíyà òfin ní jẹ wá ó rí yẹn ṣe kan bọ́ọ̀ bá tiẹ̀ wúlò fẹ́mi kó wúlò fún rẹ ó kọ̀ ó ń sunrun òfò kalẹ̀ síbẹ̀ àbí. ẹ̀ẹ́dẹ́jọ́ yín ni ṣèbí torí pé mo ti ń wálé wá sùn ní tó yẹ pé mi ò wálé ní ṣé ẹ̀yà dé láàárọ̀ kùtù tẹ́ ẹ máa disturb mi ni ṣẹ̀gbọ́n yín. padà jọ́kọ̀ aláìlẹ́kọ̀ọ́ ọmọ orí ẹ̀rọ ọmọ tó ń bá wí ọmọ tó ń sòótọ́ ọ̀rọ̀ fún tó mú ẹni tó ṣe dára tó ń wa tọ́tọ́ wa ẹwẹ́ tó lẹ́nu pẹ̀pẹ̀ ọlọ́run má jò ṣẹ̀sín ọlọ́run má jò jìyà bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ níṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ ìwọ ò gbọ́dọ̀ wáṣẹ́ wálé ọmọ tá a bá ń bá wí tó ń warùn kí ó ṣe tọ́ tó fẹ́ parun ni ọ̀rọ̀ ìyá mi ò kúkú bá mi sòótọ́ rò sínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo kúkú ń sọ tèmi mo ń sọ tèmi torí gbà tó bá máa lọ ilé ọkọ ẹ kó má yọ ọ́lẹ̀ fún ẹni gbogbo yìí tá à ń sọ yìí ẹ pẹ̀lẹ́ ẹ jọ wọ́n fẹjọ́ yín sùn ẹ jọ ẹ má dọ̀dọ̀ ọkọ Àyìnkẹ́ òkí lẹ̀ ń wá lọ́dọ̀ ọkọ Àyìnkẹ́ kí ló pàwọ́ àti ẹ̀ pọ̀. olórí burúkú l'Àyìnkẹ́ ni kí ló ń ta ló ń já Àyìnkẹ́ kí ló kẹjà ta Àyìnkẹ́. mi ìfẹ́ pẹ̀lú lémi mo sọ fẹ́ pé mi ìfẹ́ pẹ̀lú lémi òdọ́dọ̀ ẹ̀ ni wọ́n sọ wípé wọ́n rí ẹ pẹ̀lú ẹ̀ màámi ṣe jẹ́jẹ́ tèmi lèmi ń lọ lọ́kọ ẹ̀ dẹ̀ pè mí tó dẹ̀ ń láìkè mi kò sí nǹkan tèmi lè ṣe náà kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ help ẹ̀. ṣe gbọ́ ṣé mi lèmi ránṣẹ́ kó wá pè mí ni. ṣọ́rọ̀ ló sọ yìí ṣé wo ò máa Àyìnkẹ́ ó mọ́kọ ẹ̀ ló tún lọ wo èmi fẹ́ bẹ̀ lórúkọ Ọlọ́run ni sórí Àyìnkẹ́ àwọn ọmọ tó ń pọ́n mi lé tí wọ́n mọ̀ pé ìyá rẹ̀ ni mí òun ni wọ́n jọ mi ò fẹ́ kí n tẹ́ wájú wọn rárá má mú mi tẹ́ o fi ọkọ ẹ̀ sílẹ̀ bó bá bẹ̀ sọ̀rọ̀ lóòfẹ́ gbọ́rọ̀ kò lọ́nlọ́ tiẹ̀. Àyìnkẹ́ kàn ẹ̀ lábùkún yìí ní máa ń rún sọ́wọ́ tó bá bu yín tó bá wojú yín lásán máa lù pa. ọba máa lù ìwọ ni kò má jẹ́ kọ́kàn mi lábùkù. ẹ ṣáà sọ fún ọkọ ẹ kó má pè mí ohun tó bá ti rí mi kó má kí mi mọ́. bó bá kí ẹ ìwọ náà má dáhùn bó bá kí ẹ má dáhùn. ẹ̀yin náà ni kó má kí mi. o lè nìyẹn ṣáàjọ o tún fẹ́ sùn mo ló fẹ́ lọ náà bó bá sùn mo ló fẹ́ kiri lọ ọjà wo ló gbé ní ẹ lórí pẹ̀lẹ́ sún yẹ kalẹ̀ ẹsìn ẹ̀fẹ́ yìí. àdúrà jọ̀gọ̀ májú bẹ́bí lè tújà ọ̀dúrà àdúrà jọ̀gọ̀ májú bẹ́bí lè yọ̀dà. Babes, hey, come on, pa, come on, Jale. This man get cucumber. Hey, play Toby. Babes,
Má ní gbogbo kíní ẹ̀ ló funfun báláwo. Gbogbo abẹ́ báyìí ló funfun. Kò ṣe ní funfun. Àfin ni now, kí ló expect? Wo nǹkan tí mò ń sọ now. Kí ni? Èmi ti jẹ́ iṣẹ́ ilé dáadáa. Ọ̀gbẹ́ni kò ṣe yẹn ló ń ṣe mí. Ọ̀rẹ́ mi kí ló ń ṣẹlẹ̀? Gbogbo ẹni tó ti rìn jọ kí ni kókó kí ni way forward gangan lèmi fẹ́ mọ̀. Okay. No. Lọ́gbọ́n ọmọdé tèmi o. Nǹkan tèmi ń rò o. Pẹ̀lú eré tí mo bá bọ̀bọ̀ yẹn ṣe. Even though mi ìtura ká tó mọ̀ pé give away mo lọ ṣe ń bẹ̀. Ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ sí mi lọ́wọ́. Bóyá eré fẹ́lẹ́fẹ́lẹ́ ló yan rẹ̀ mọ́ nípa káàpá so mo mọ̀ pé ìyá ò lè dìde mẹ́ in 1 hour. Wọn ò tí ì bí dà. In 1 hour kò lè dìde mi tó kù sí yẹn. Bó bá dìde wọn máa jábọ̀ padà sórí bẹ́ẹ̀dì mi. So give or take bóyá bí 3 hours ká fún. Kó fi get her together, kó fi jẹun, kó mu nǹkan, kó fi gather her strength padà. Títí in another 3 hours yẹ kó délé. Kọ́lọ̀ wọn bá ṣé kíyàwó ẹ̀ wà lé. Ká wá ṣí pòpò lọ síbi tí ẹ má bàjẹ́ ni. Wọ́n ti bí ya ẹ̀dá. But èmi rò wé ká kọ́kọ́ send the pictures ká yí ẹ̀ kọ́kọ́ bàjẹ́ ibi tó wà. Kí yẹn shock ẹ̀ bá kan. Ẹ wo ẹ̀kí tó kulẹ̀ fún mi. Ẹ jẹ́ máa ètò inform àwọn fans mi wípé they should get ready for my next move. Blogger ayé. Ṣáàjú sórí Instagram jẹ́ kán mọ̀. Fọ́nkọ. Blogger ayé. Ẹ ṣáà bà tèèyàn jẹ́ tí ń ṣá. Iṣẹ́ tẹ̀yàn láyò nìyẹn. Kẹ́ bà tèèyàn jẹ́ kẹ́yìn gbowó tí ẹ ń bọ̀. Àbò ti dé ni. Ẹ wo èmi dé o ebi ń pa èmi ìtorí iṣẹ́ mo lọ ṣe iṣẹ́ yín mo lọ ṣe kú yín mo lọ kú ogun yín mo lọ jà ebi ń pa mi. Kí ló fẹ́ jẹ? Mílíkì tútù wọ́n tí náà tútù àti mílíkì. Kí ló lè tó yẹ? Iṣẹ́ mo ṣe o. Àjọ èmi náà ti jẹ orí o, kí ló ṣẹlẹ̀? Ó lè jẹ́ kó rọrùn fún ẹ ọ̀nà tó rún lọ́nà tèmi kó rọrùn. Ẹ má wọrí gbogbo nǹkan tó fẹ́. Ọjọ́ ọ̀rọ̀ tí mo sọ yé yín ṣá. Wọ́n yé mi mò ń gbọ́. 40 million kò ń ṣọmọdé owó. Gbogbo nǹkan tí mo fojú àárọ̀ mi ṣe tí mi kó jọ. Ilé mo ọ̀dọ̀ orúkọ ẹ̀ mo fi ra lé. Mọ́tò everything mo kó lé lọ́wọ́. Torí tó ti fẹ́ mi rí kò fẹ́ dá omi padà fún mi. Àní sì èmi àti ẹ̀ ò fẹ́ ra mọ́. Ó dẹ̀ bá dánwò mi padà. Kò fẹ́ dá padà gbogbo gbìyànjú mi. Kò fẹ́ dánwò mi padà. So ẹ̀yin náà mọ̀ pé 40 million kò ń ṣọmọdé owó ẹ̀mọ́ kan tí ló ń sọ nsìn. So èèyàn ló direct mi pé kí n wá bá yín pé tí n bá wá bá yín màá rówó mi gbà tó yẹn mo fi wá sà. Kí lẹ porúkọ yín yẹn náà? Yẹmi. Ẹ máa rówó yín gbà. Ọlọ́run ṣe. Ẹ máa rí owó yín gbà. Ẹ bá fojú yín rí 40 million naira yín nínú àkáǹtì báyìí. Tẹ́ bá lò wákàtí 4 láyé lẹ́yìn yẹn kẹ́ máa dúpẹ́. Kí ló dé? Nítorí pé ayé gan ò dúró lásán. Àwọn tí wọ́n gba 40 million naira lọ́wọ́ yín wọ́n ń ṣe níṣe pé kẹ́ fi 40 million naira yẹn ra ẹ̀mí yín padà. Ṣùgbọ́n tẹ́yin bá fẹ́ wáyé asán ẹ lè gba 40 million naira yín ẹ dẹ́ kú. Ó túmọ̀ sí wípé àti ayé yín àti 40 million naira ẹ máa pàdánù méjèèjì. Ó wá kù sí yín lọ́wọ́ tó bá jẹ́ pé 40 million naira lẹ́fẹ́ abẹ́mi yín. Ire o. Ayé ní kàṣà. Àmọ́ àti lílé máa jẹ́. N tí bá ṣe pé mo lọ kí fún wọn mo ṣe wèrè fún wọn. Wọn kúrẹ́dì àti sanwó ilé ẹ̀ náà. Ìwà ọmọ tó fẹ́ kí bàbá wọn máa jẹ. Kí ló ṣe yín ejò ṣáà ń jẹ ní kí n tẹ parí tó yẹn. Kí ni mo fi bí ẹ? Ejò sábàbà ẹ jẹ. Ọ̀rọ̀ sì wá ń fò gànà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe parí bẹ́ẹ̀ tí nǹkan ṣan jẹ ń mú sáré wọlé pé kí ló lè ṣe yín tẹ fi parí tó yẹn. Ọ̀rọ̀ wo la pè ẹ́ sí kí la fi lọ ẹ́?
tábà ní ẹ fún wa lówó èrè owó fún wa ní ọ̀lẹ̀ ti jẹ yín tẹ́tẹ́ tẹ́ máa ń play tẹ́ bá ń kọrin òṣì àwọn tó máa gbà lọ́wọ́ yín náà nìyí. bẹ́ẹ̀ náà jó òṣì. èmi nìkan ni mo ń ta sáwọn tó ní ẹ lò mọ́ ta tẹ́tẹ́ ó ń ra nù. mo sure wípé tí tọ̀dọ̀ ọmọ yẹn tí mo request fún ló fẹ́ send sí mi kò lè jẹ́. bí mo ṣe rí tó lọ báyìí ọmọ mo sáré. àbí o. kí ló ṣẹlẹ̀. hello. hello baby. mr yellow. alpha na mo rí ohun tó send sí mi mo àwọn òpó bóyá o ṣe mistake bóyá èyí tí mo request yẹn ló fẹ́ send. ó dà pé orí ẹ ò pé orí ń ta ẹ ìhòòhò màmá ẹ ni màá send sí ẹ kí n ṣe tèmi. o ti mad wọ́ ọ̀gbẹ́ni. for your information o ti ṣe ayé o. bí mo dẹ̀ ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí àwa bíi mẹ́rin àbí márùn-ún là ń bẹ sọ̀rọ̀ torí àwọn ọ̀rẹ́ mi náà wà ń bí àdẹ̀gbé fóònù sí spíkà ni. ọmọ kan wà tó ń fìyà jẹ tá a dẹ̀ fẹ́ gbẹ̀san tá a fẹ́ gbálẹ̀ lọ́wọ́ irú àwọn ọ̀kà bíi tiẹ̀ báyìí. àmọ́ ṣe bẹ́ẹ̀ náà. ọmọ kan wà tó jẹ́ tenant ẹ̀ tó ń jẹ́ SAIDAT òun àti mọ́mì ẹ̀ apàdé ẹ̀ few days ago àbí a few weeks ago ṣá tó ń sunkún nígbà tó máa rojọ́ ẹjọ́ ẹ̀ ló kó tó rò fún wa. páwọn dẹ̀ bẹ́ẹ̀ páwọn tí lówó lé ọmọ ẹ̀dẹ̀ ọ̀fà ẹ̀ láti ṣe nǹkan fún ẹ ó takò ó yarí onírárá o ẹ̀yìn ẹ̀yàwó yẹn yàtọ̀ sí owó ilé o ò lè fi kan díkan wàá fún lówó iṣẹ́ ẹ̀ ni lẹ́yìn tó ti lu ọmọ ọlọ́mọ sẹ́jẹ̀ tán Mr. Yellow wèrè ju wèrè lọ la ṣe wá ẹ wá fúnra ra wàá wá ìyá tọmọ yẹn fẹjọ́ sùn ń la wá ṣe wá ẹ wá ni mo ṣe dídì wá bá ẹ ni mo bá ẹ lájọṣepọ̀. ìwọ ìdí ọ̀sán wá sọ fẹ́ mi pé èdè ni kíyọ̀ fẹ́ mi mo tún wá sọ pé give away ni o ti fura pàdúrú mi jẹ́ give away fún wọ adúrú mi jẹ́ palliative fún ẹrù òde bá ẹ ẹrù ọba ẹ bóyá tọrọ yẹn ó gbé jẹ bẹ́ẹ̀ ó dẹ̀ feel alright. farabalẹ̀ mo ní kó gba mo sọ̀rọ̀ owó fún ẹjọ́ ẹ̀ kó gbowó náà. ẹ̀gbọ́n ló sọ pé give away. ẹ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ give away ni ẹ̀gbọ́n ló sọ pé give away kó gba owó má ṣe báyìí náà. ó ti mọ pé ó ti jẹ sàrí ni. ẹ wo báyìí bí mo ṣe ń bẹ sọ yìí lọ sílé àwọn ọmọ ẹ kó lọ sọ fún wọn wípé o fún wọn lówó lé ọdún 5 kọ́ lò lọ́fẹ̀ẹ́. kò dá ṣe pé kò fẹ́ mi sọ o wàá kọ rìsíìtì ọdún 5 lẹ̀ fún wọn tó rò lè lọ́kú kọ́dún 5 tó pé àwọn fámìlì ẹ̀ sọ lè jogún ilé kan máa ṣe bí wèrè káwa lè rí ilé lòdì ọdún 5 yẹn wàá lọ sọ fún wàá dẹ̀ tún ṣe written agreement wàá tún wá fún wọn rìsíìtì ọdún 5 yẹn. 5 years o sọ ọmọ tó ṣẹlẹ̀ má jẹ́ ká da ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ra wọn. àyè tó jọ wà láàrin àwa ara wa máa sanwó yẹn lọ́tọ̀ bọ̀ọ̀rọ̀ owó ilé má jẹ́ ká dà á pọ̀ mọ́rọ̀ tìbí so mo ti sọ fún un nínú owó tí mo bá ń san tí mo bá ń fún yín ẹ máa rejọ nínú ẹ so that ẹ máa fi san owó ilé á ju owó ilé gan lọ bọ̀ má jẹ́ ká dà á pọ̀ mọ́ra rárá àtọ̀. o fẹ́ sanwó máa wò ẹ́ ṣá ìwọ sọ wípé o fẹ́ sanwó ni o ò lè fowó lè ṣeré bọ̀ kí ló ń ṣe ẹ ná ó ṣe lágídí báyìí ó ṣe gọ́ǹtì ẹ báyìí ná àròrán bẹ́ẹ̀ sọ lẹ́rọ̀ sí ò fẹ́ gbọ́ tó bá yá ń sọ wá máa padà wá bẹ̀ wá àwa náà wà ní padà gbọ́ ẹ wá gbọ́ mi sórí tó bá ti mọ̀ wípé o fẹ́ fi rẹ̀ ṣẹlẹ́yà o fẹ́ kàn fi ẹ́ ṣẹ̀sìn gbogbo nǹkan tá a bá sọ fún pé kò ṣe fún wa náà ni kò ṣe fáwa náà fún wa ní 10 million naira. 10 million owó kí ni ṣe ìpààyàn fún mi ni ó ṣe báyìí náà. àbórí ta ẹni ṣó máàdì ni. ṣáà pààyàn fún wọn ni ojú ẹ máa bó your eyes go do wọ̀tọ̀wọ̀tọ̀ nígbà tá a bá fún ẹni tó deserve tá a mú gbogbo nude pictures ẹ tá a gbé sórí internet tí gbogbo àwọn tó mú ẹ worldwide tó ń rí tí ẹ máa ta àti wọn ṣe bẹbẹ fún ẹ. if by 8:59 lálẹ́ yìí ó ṣe nǹkan tá a fẹ́ exactly 9 o'clock 9 p.m. báyìí tó bá ti dá àdúgbò ẹ̀ ṣáàrà tanná sára àwọn ilé ládùúgbò ẹ̀ kókó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ chairman CDA yín wàá rí báyìí a máa ṣe pósítà fún ẹ pósítà ìwòwò ẹ àáfẹ́ lẹ́tọ̀ 500 sórí street yín nìkan àwa lẹ́bẹ̀ kan lẹ gbogbo bus stop yín ṣé olórí ẹ̀ ò pé ni o ní sense àgbàlagbà rẹ̀ ò dánú orí ò tiẹ̀ pé wàá mọ̀ o ò ní fẹ́ ká yí ẹ bàjẹ́. ẹ ní sùúrù a máa wá nǹkan ṣe sí ẹ mọ̀ jẹ́ kó lọ sórí social media rárá a máa wá nǹkan ṣe sí. 8:59 ni mo fẹ́ dà by 9 p.m. you are in trouble. gbàgbé wọn sọ fún ẹgbẹ́ gbèrè játijàti o àfi orí jàwàjàwà. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí Ọlọ́run. pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà ló máa padà pa yín àti lórí burúkú ẹ ṣọ́tán. tí aago mẹ́sàn-án bá kò ní fẹ́ kí kankan ṣe mí. àfihànjú ẹ̀ má wọrí. àfi eléyìí lágídí. kò lè lágídí kò lè yàwèrè tó máa lù sẹ̀ níbi tá a ti mú kèsì ẹ̀ dé yìí. tó bá di má pa mi báyìí á di má pa ara ẹ̀ ṣọ́tán. ẹ̀yin wọ́n wá sọ pé wọ́n sẹ́ni òwò yín ẹ rówó ná sílé ibi tẹ́ ń dáwó sí nìyẹn
jọ̀ọ́ ta jáde fún mi jàre ta ló sọ pé ta ló sọ̀rọ̀ pọ́nsẹ́ndì o. ẹnu òṣì bàbá dá mi ẹnu yín túṣì lè sọ̀rọ̀. kí là ń sọ kí ló ń gbọ́. wọ́n á gbogbo àwọn ará lẹ́sìn wọ́n á gbọ́ gbogbo òwò yín tó sẹ́ndì sí ibà wọ́n á gbọ́. gbogbo owó náà sẹ́ndì sí bíbá ẹ bá mú fóònù ẹ bá mú. fóònù mi ti kú. fóònù tí ń ti kú ṣé kí lọ pé gbogbo àwọn ará ilé wa kọ́ wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sísìn ẹ bá mú fóònù yẹn. ìṣòro kí ló ń ṣẹlẹ̀ kí la sọ tán sí. sọ̀rọ̀ kan sẹ́ndì ìwòwò yín sórí fóònù nǹkan tó yẹ pé Ọlọ́run sọ pé láàrin ọkọ láyà nìkan làgbọ́dọ̀ rí àwọn ará àtàwọn sẹ́ndì ẹ̀ sí ẹ ti ṣẹ̀ sí bàbá dá mi. ní sùúrù má tẹ̀kẹ̀ bó ṣe. ẹ gbẹ́nu lọ. ní sùúrù tí mo ṣe wà tí màá ya òwò yín kí n gbé fún gbogbo àwọn èèyàn kan rí ẹ sọ pé àdá mi kàn ní. farabalẹ̀ má ìwọ náà má tún wà bí ẹni tí ò tó mọ nǹkan tó ń ṣe mọ́. ẹgbẹ́lẹ́ gbọ́. láì ṣe mi má bá kọ́ àdúrà ìfèwé. sà mo wá fún àyẹ̀wò ara mi. kí ló orúkọ ẹ̀ náà. mo ti rọ́lá mi. iṣẹ́ wo ló ń ṣe. orin ni mò ń kọ mo dẹ̀ mórin kọ dáadáa ṣùgbọ́n kò dàbí alára. iṣẹ́ oníyàn kì í ṣe ọ̀nà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣiṣẹ́ tí ó ń ṣe ọ̀nà tí Ọlọ́run kọ ọmọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ lọ́ọ̀yà tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ kápẹ́ńtà lọ́nà ẹ̀ ò tí ì débi ọ̀nà ẹ̀ iṣẹ́ kan wà tó jẹ́ pé tó bá ṣe wàá lówó lọ́wọ́ láyé wàá là wàá lu epo títà lọ́nà ẹ̀ kó máa ta epo tí wọ́n fi ń sebẹ̀ wàhálà wàá lówó ayé á mọ̀ ẹ́ wàá tún fi iṣẹ́ yẹn wàá fi lé ọmọ lọ́wọ́ ìwọ ṣáà ti mú lọ́kùnkúndùn láti bẹ̀rẹ̀ bó ṣe ń ṣe epo tí wọ́n máa mú ẹyìn lórí ọ̀pẹ tí wọ́n á kó sínú kòtò tí wọ́n á fẹsẹ̀ fọ́ tí wọ́n á wá yọ èkùrọ́ kù lára ẹ̀ tí wọ́n á ṣọ ìyókù dé epo tó bá ti ṣe lé ọ̀nà á ṣí ọ̀nà á là fún ẹ. ó tó tálẹ́ ní kó lọ́ọ́ máa tepo ló ẹ sọ fún mi ẹ wò mí ṣùṣù látòkè délẹ̀ ẹni kèmí ló máa ta epo ẹ jọ náà tí bá fẹ́ post lórí Instagram àbí lórí Facebook kí ni màá ní mò ń tànà. gbogbo bó ṣe ń ṣe kó ló máa ṣe bó ṣe mú ẹyìn tó fọ́ pẹ̀lẹ́sẹ̀ tó fi gbé tó post gbogbo ẹ̀ ọ̀nà á ṣí fún ẹ. mo ṣe wá rí i pé ẹ ní làákàyè bẹ́ẹ̀ ni torí tẹ́ ẹ bá ní làákàyè ẹ ní wò mí ṣùṣù báyìí bí mo ṣe rí kẹ́ni kí ló máa ta epo imagine mi ò dẹ̀ bá yín wí ó ti yé mi nítorí pé rí pé mo kọlà torí mo kọlà ká ní nígbà tí mo débí báyìí mo ṣe make-up ojú mi gún régé ẹ wò mí ṣùṣùn ẹ lórin tó nǹkan yẹn o ó dá o ọ̀nà ẹni o ó wà òkè o àbí kẹ́ ẹ wò mí dáadáa kẹ́ ẹ ní bó ṣe rí yìí o báńkì ló yẹ kó ti máa ṣiṣẹ́ o ọ̀nà ẹni o ṣùgbọ́n nítorí pé ẹ rí i pé mo kọlà ẹ ní làákàyè ẹ̀yin lè máa tepo in fact gbogbo ìran yín á tepo èmi epo pupa ìran yín á tepo imagine epo pupa èmi. ayé kò tọ́. títí bíbá máa wí ṣáídà ló ń pariwo títọ́hún bá máa wí ṣáídà ló ń ké wò ó ọmọ yìí má pa mí o ó bá di má para rẹ̀ ó tẹ́ ayé
ká ló dáadáa ni. Hello Akin, báwo ni? Ọ̀gá ò tiẹ̀ rí mi ò béèrè mi. Kò sí wàhálà. Mo ṣàkọmọ̀ mo kọjá iwájú hòtẹ́ẹ̀lì kan tá lọ last time yẹn. Ọmọ, wọ́n ti tún bẹ́ẹ̀ ṣe o. In short, mo like bed hotel yẹn. Mo like eré tá ṣe ń bẹ̀. Kódà mo ṣe kọjá níwájú bẹ́ńsìn, bí ṣe lára mi ń dìde bí ìgbà pé kó ti wà ń bí báyìí, kó ti fà mí wọlé ká ṣe àwọn eré burúkú tá ṣe ń jọ yẹn. Mo ti gbọ́. Ṣàpè mi tó bá ti less busy, ó mọ̀ náà mo wà available at any time. All right. Sister, ẹ já wèrè gan o. Ẹ sínwìn o. Ọ̀rọ̀ sex lẹ wá sọ di nǹkan tí ẹ ń gbàgbé ẹni gbàgbọ́ tí mo láì bó ṣe bá mi ṣeré, mo láì bó ṣe kinní kan. Ẹ wá ń ròyìn ẹ̀ lẹ́ ń kàrámọ́ ẹ̀ báyìí. Láyé Buhari tàwa tí ò sówó. Aṣẹ́wó lẹ máa jẹ. Àbúlórí burúkú ni ni. Kí ló yẹ fòṣì? Ìjọ́ la bẹ̀rẹ̀ lé yẹn. Kí ló kèmí àti ẹ? Mo mọ̀ yá ẹ rí ni. Ṣé kí mo wọ mọ́tò ẹ̀ ló wá bá mi sọ ṣíìpù ọ̀rọ̀ ó já wèrè ni. Kí ló yẹ fa rọ́bìṣì yẹn? Mo ti mọ irú yẹn máa ń tọkùnrin ni. Mo mix ẹ mo ṣe gbá yẹn irọ́ ni ẹ fẹ́ gbà ní 419 ni. Bẹ́ẹ̀nu sọ̀hún. Lẹ́mi, mo fi mọ́tò ìran mi ṣe mi, mo ní mọ́tò mi. Mo fi ń ṣe Uber fúnra mi lèmi gangan mo ní. Ṣé o bá fi mọ́tò ìran mi ṣe ni? Tí wọ́n bá lówó tí irun ẹ̀ bá ra nǹkan rí ni wàá wọnú mọ́tò tèmi. Àbúlórí burúkú ni ẹni máa bọ́ ẹ máa bọ́rọ̀ ẹ. Ó tiẹ̀ dúró, ó yá dúró mo fẹ́ bọ́lẹ̀. O lè bọ́lẹ̀ ní sùúrù, wàá sanwó. Kẹ̀ end trip wòye. Máa end trip ẹ̀ ń sìn. Ṣá end ẹ̀ jẹ́ ń wòye tó jẹ kó jẹ́ kí n rí o. Ok, 26 lówó ẹ̀. Bọ́ọ̀ṣì lọ gbowó ẹ. Kí ló ṣe ẹ́? Ṣáàdì pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Mo mọ̀ pé ń ṣe anything náà, mo rí pé kàn ń wò kiri. Mo kàn ń wò nǹkan lókè. Kí ló dé tára ẹ ò kí ń balẹ̀? Ṣé ara ẹ ò kí ń wálẹ̀ rárá ni? Kò sígbà tó fà mí tí mo ò dá ẹ lóhùn. Máa lọ mọ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ jàre. Kí ló dé gòsè? Kí ló dé? Ṣé mo lè gbọ́kọ̀ mi ṣeré tí bá fọ́ọ̀kàn yẹn máa ní rárá? Ṣé amòye tí yín tẹ̀ ń ṣiṣọ́ ní pé kí wọ́n máa fọ́ọ̀kàn ìyàwó yín ni? Ewo dẹ̀ ní. Ara ẹ ò kí ń balẹ̀ rárá. Ṣé o kì í ní tẹ́lọ́rùn ni? Kò kì í tẹ́ lọ́rùn rárá. Tó bá fà mí láàárọ̀ máa dá ẹ lóhùn. Tó bá fà mí lálẹ́ máa dá ó dẹ̀ fi ọ̀sán during the day lẹ̀ fún mi kí n fi ṣiṣẹ́. Ẹ wo iṣẹ́ tẹ gbà ni ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ ṣe. Mo nídìí yín. Ebi ò ní lọ ṣe ìwọ ni kò má jẹ́ ìránṣẹ́ èṣù. Báyìí mo ń ṣe iṣẹ́ lọ́wọ́ máa lọ. Má dì mí lọ́wọ́. Mo ti gbọ́. Ló ṣe é fi mí sílẹ̀. Bó ṣe ṣe mí sí. Kí ló dé tó fẹ́ jẹ́ iṣẹ́ èṣù báyìí? Ló ṣe é. Jẹ́ kí n ṣe tán. Káì. No. Oh my God. SAIDAT ọlọ́jà náà nù. Ojú a máa mú jọ. Ẹwà máa ṣá. Èmi mo dára tó yín ẹ ti bàdé ọmọ jẹ́. Ojú a máa mú jọ. Ẹwà a máa ṣá. Èmi mo dára tó yín tẹ̀rí ti bàdé ọmọ jẹ́. Gbàdúrà. Young lady. Láì ṣe èmi. Kí ló ṣe é? Tó máa bá. Ilé ayé dáwà o, àdúrà lálẹ́ fi jagun, lálẹ́ fi ṣẹ́gun ẹ̀jọ̀. Àdúrà lálẹ́ fi jagun, àdúrà ké o, mẹ́la ṣàdúrà ké o. Àdúrà ké o, mẹ́la ṣàdúrà. Àdúrà jọ̀gọ̀. Maju bebili tuja adua jogo baby bebili shadura marabelo nayade shadura. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la jọ lọ club nígbà táwa ṣe fàájì tí wọ́n á fi mọ̀ tí yó. Nǹkan ọkọ̀ tí mo kàn rántí ni pé àwọn guys kan ló kọ̀ gbé mi lọ́ fi gbé mi lọ sínú igbó sá. Ìgbà tí wàá dénú igbó
lọ́ fi ṣe nǹkan tó ṣe yẹn sàn. Ó mà ṣe. Anyway, Ọlọ́run ní jẹ́ àrí láburú mọ́. Ọlọ́run á bá wa dáwọ́ orú ẹ̀ dúró. Ẹ ní láti máa ṣe jẹ́jẹ́. Kẹ́ máa ṣe sùúrù. Ayé yìí dùn, ayé yìí dùn. Téèyàn bá ti fi wàdùwàdù jẹ́, ibi tí ò bá ti fẹ́ ló ti máa bára ẹ̀. O mọ àwọn ọmọkùnrin náà. O dẹ̀ mọ bí tẹ́sí lè pàdé lọ́la. Àbẹ́ ẹ̀ ń kọ́. Dádì mi ti kú, màámi nìkan ló ṣì wà. Tí mo lè bá mọ́mí ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sà. Fi nọ́mbà wọn síbí. Ẹ ṣé mo dúpẹ́, ilé àtọ̀nà yín ò ní dàrú, Ọlọ́run ará láàánú sẹ́yìn náà, ọmọ tí iná àṣoríire kò ní pàdé àgbákò. Ẹ jáde ńgbẹ̀ tí lẹ fẹ́ adopt ẹ̀yẹn fi sọ́dọ̀ yín bẹ́ẹ̀ kó wà ń bẹ̀, inú mi dùn torí wàhálà tó ń fún mi ti pọ̀ jù, kó kàn wálé kó wá káṣọ ẹ̀ ní kó wá káṣọ. Ẹ ṣé o, ẹ ṣé gan. Òun kó máa bọ̀, èmi gan wà ní kó wá kó. Ẹ ṣé gan. Ẹ ṣé mo dúpẹ́ o. Àbírú ọmọ wo rè ṣó fẹ́ pa mí ni? Ọlọ́run ló mọ bí tó ti rìnrìn ìranù lọ tó di pé wọ́n lọ ń rèpù ẹ̀. Kó ṣàdúró sọ́hùn kó jẹ́ ìfẹ̀dọ̀ lórí òróró kó má jẹ́ ẹ̀mí mi lójijì. Kó wá káṣọ ni kó wá káṣọ. SAIDAT, yes, láàárín mi àti ẹ̀ àjọmọ̀ ni kí gbogbo àwọn méjì tó kù tó dé èmi àti ẹ ti mọ̀ra way back, so I know you well. Mo mọ̀ ẹ́ ju bó ṣe rò pé mo mọ̀ ẹ́ lọ. Mo mọ̀ pé kò sí nǹkan kan láyé tó máa ṣe tí ò ní reason tó ṣiṣẹ́. Wá sọ pé ọkàn ẹ̀ torí pé àwọn boys kan wọ́n ṣe ẹ́ yamayama èèyàn kan wá help ẹ̀ wà lọ ń gbé lọ́dọ̀ ẹ̀. You where I know, if no be because of money, whether because the boy fine, because I know say you like fine boys, or there has to be a motive behind it. Definitely there has to be a motive behind it. So start talking. Wá má fẹ́ kó tọ́nà fẹ́ mi o. Wọ́n ní kó lè burú títí láyé kó má kéèyàn kan mọ́yàn. Ẹni tó máa kó mọ́yàn lèèyàn mọ̀. Àmọ́ wọ́n mọ̀ kémi ló máa kó mọ́ ẹ. Me I be like your sister. So start talking. Babes. Wọ́n pòwe kan nílùú mi. Wọ́n ní pé ina lo duki bi ẹni odi ni ayin. Ó ní káyà bò ní kétété mú nọ́la. Ìtumọ̀ ni pé know how the thing go bad for this world now. You go remain one person now. No me I just talk now. You talk your own, I talk my own now. Àbí? Ó ti yé. Oya. Ṣorí nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti lọ gbọ́dọ̀ máa yìí kò ṣẹ̀yìn màámi. Bẹ́ẹ̀ ni ọwọ́ màámi wà ńbẹ̀. How now? No be today talk. Ọlọ́run, don't worry. Kò kí ń ṣọ̀rẹ́ ní rárá tọ́jọ́ ọ̀rọ̀ bá ti dé. I go talk to you, know me now. But we no fit see anything today, no worry. She? Well, yes. I'm at the time about to don't hide it from me. Now maybe your sister. I know. Now me know you pass. Let me see you finish you. You too like me for now me go. Now me and you. Because you don't do things without purpose. You don't do things without motives. There has to be a reason behind it. Don't worry, I'll talk to you. Okay. I do. I'll bet you first go. Titi biba ma wi saida long pariwo tito mu ba ma wi saida long ke ó ní wèrè kan àmọ́ fúláwà tó ń wẹ̀ tí káàkiri mi ò mú kí ẹ̀kọ́ mú nǹkan tí mo lọ kó àmì sí torí ọdún
Ẹ̀hún lára olú ẹ̀ kàn dìde káàkiri tó wá lọ ẹ̀ kàn wá nǹkan kiri. Kò ní máa ń sá. Tó jẹ́ kó tó fi wet flower ẹ̀ kó tiẹ̀ wá wet olú ẹ̀ ewu ló ṣì gan. Kí ló tiẹ̀ jẹ́ kí èmi náà ti accept in the first place láti ẹ̀ wá bíbá. Yóò lọ tó wá jókòó ra mi sí bíbá. Àdé ń ṣe gbogbo ẹ̀ náà tẹ̀ ń ṣe bíbá ìpọ́kò tiẹ̀ ríyàn. Wo èmi tára tèmi ti wà lẹ́yìn. Ọlọ́run bó bá máa kú ni máa kú ó máa ṣe léyìn èmi wàá ṣe ṣáà ni. Ojú a máa ń jọ o, ojú a máa ń jọ, ojú a máa ń jọ, èmi mo dára tó yé tẹ bàjẹ́ ọmọ wọn jẹ́. Báwo ni? Ló ṣe é? Lórí ta rẹ̀ wá ń gbọ̀n. Kò sí nǹkan sá. Bá mi wo nǹkan tí mo lè jẹ kí n tó jáde. Kí lẹ fẹ́ jẹ sá? Anything tí o bá ti ṣe fún mi máa jẹ. O lè ní nǹkan kan ṣe. Tètè bá mi ṣe nǹkan tí mo lè jẹ. Kí ló ń ṣe? Ṣé wọ́n ń gbọ̀n bẹ́ẹ̀ yẹn? Títí bíbá máa wí SAIDAT ló ń pariwo títọ́ mu bá máa wí SAIDAT ló ń ké wò ó ọmọ yìí má pa mí o. Ó bá di má para rẹ̀ ó tẹ́ ayé ká lò dáadáa ni báwo bá lò dáadáa ayọ̀lẹ̀. Hello, Tani. Babe, how far? Mo kò tí ì lé mi jàre. I don't know wetin dey do. Sorry. I don't know wetin dey do me. Ara mi kò lọ ń dìde sọ́mà mi. Mi ò lè mọ bó ṣe máa ṣe bí tí mo wà yìí. Ojú a máa ń jọ o. Ojú a máa ń jọ. Ojú a máa ń jọ. Èmi mo dára tó yé tẹ bàjẹ́ ọmọ wọn jẹ́. Ṣé o tó máa ń gbé o tiẹ̀ lọ bẹ̀rẹ̀ rárá ṣá? Ojú a máa ń jọ ni. Èmi mo dára tó yé bàjẹ́ ọmọ wọn jẹ́. SAIDAT! SAIDAT! Sá? Támọ̀lá. Kí ló ṣe yín? Àbọ̀ṣà yóò rún mi. Orí bá mú mi sẹ́ẹ̀. Èsì wà àwọn ọ̀nà tútù mú. Tí gbogbo wíńdò yìí ojú ti pọ̀ jù ojú ìbọn. Òjò rọ jẹrẹ́tọ̀ ló ń dùn. Bẹ́ẹ̀ ni. Jẹ́ kí wẹ̀ púùlù nǹkan. Bẹ́ẹ̀ mi lọ sí púùlù, bẹ́ẹ̀ mi lọ sí swimming pool. Ó yá ẹni ṣọ́. Bẹ́ẹ̀ mi lọ sí swimming pool. Ẹni ṣọ́ kí gbé yín lọ. Ó yá gbé mi lọ sí. Dìde. Gbé mi láti bí. Àbí kò mú láti bí. Gbé láti bí. SAIDAT! Gbé. Mi lè gbé yín ẹ̀dìdẹ̀ lórí ẹ̀rọ dúdìdẹ̀. Ẹ kò dì mí báyìí. Ẹ̀dìdẹ̀ ló gbé ẹ̀dìdẹ̀ sẹ́yìn. Orúkú sẹ́yìn. Ẹ máa wọlé sí. SAIDAT! Ẹ dúró jù sẹ́yìn. Orúkú mi sẹ́yìn. Ẹni ìṣòro ẹni ìfẹ̀mí á gbé yín wọlé. Ẹ wọlé sí ọkùnrin rẹ̀. Dáàbà báyìí wà yá. Wọ́n kò sọ́nà bẹ́ẹ̀ sẹ́. Kò sọ́nà mi. Kò sọ́nà bẹ́ẹ̀ má máa ṣubú. Ó yẹ jẹ́ kí mi gbé yín. Ẹ pẹ̀lẹ́. Ó yá síká. Ẹ rọra. Ẹ rọra sẹ́yìn. Kí ló lọ́nà wà bẹ́ẹ̀? Ọ̀nà rẹ̀ ń bí ẹ má bọ̀ báyìí sẹ́ ẹ̀wọ̀n rẹ̀. Omi gbóná. Ṣé swimming pool lẹ́lẹ̀? Inú swimming pool náà láwẹ́ yí dáadáa. Ẹ jẹ́ bá ń bọ́ṣọ yẹn lè swim dáadáa. Ó yẹ ẹ̀nà ọmọ bẹ́ẹ̀. Ẹ̀yẹ́ má wọlé mi, àbá yín bọ̀. Omi yóò gbóná. Omi swimming pool ò ń gbóná sẹ́. Swimming pool lẹ wà. Ṣé o ti yá? Ẹ wọlé náà, ẹ dúró.
Báwo ni tutù? Mọ̀ láti máa gbàdúrà o. Gbàdúrà láì ṣe mi kó má bá kọ́sà o. Àdúrà lálẹ́ fi jagun ilé ayé dáwà o. Àdúrà lálẹ́ fi jagun lálẹ́ fi ṣẹ́gun. Kí ló ṣẹlẹ̀? Go. Nínú yàrá mi. Oh my God! Sada, kí ló ṣẹlẹ̀? Nǹkan tẹ́ ṣe fún mi lánàá kò dáa o. Kò dáa nǹkan tẹ́ ṣe ò dáa o. Nígbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ṣe irú nǹkan báyìí, ẹ wá ń ṣe lánàá bí ìgbà ìpẹ́ ti yó. Kò dáa ẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ṣe oríṣiríṣi. Oh my God! Ṣé wà alright ṣá? Are you alright? Èmi mo pretend pé mo yú mo abẹ́ lájọṣepọ̀. Ṣé ẹ̀mẹ́ta àbí kí ló pé? Kí ni? Ibo ni mo ti rí strength yẹn? I don't do that. Ṣé wà okay ṣá? Kí ló ṣe fún mi yìí? Sada, kí ni nǹkan tó ṣe fún mi yìí? Ṣé mi lèmi ṣe fún àbáyìn lẹ́yìn ṣe fún? Style tí mo rí lílá yé mi tí mi ò ṣe lílá yé mi lẹ́ẹ̀tì ṣe mọ́jú lẹ́ni bí mo ṣe bá yín sọ̀rọ̀ mo ti ní court. Kò tiẹ̀ kò sí wàhálà tẹ́ bá ti jí dáadáa kẹ́kẹ́ wá gbé mi lọ sí hospital. Hospital fún kí ni ẹ? Àná mo ti ní court sẹ́ẹ̀. Ẹ máa dúró nǹkan tẹ́ ṣe tílẹ̀ fi mọ́ ni. Are you insane? Ṣó rí ẹ pé ṣaṣọ mọ nǹkan tó ń sọ ṣá? Just jáde kúrò nínú ilé mi ìfẹ́ rí ẹ mọ́ rárá. Get out of my house. Fún kí ni? Jáde kúrò nínú ilé mi. Get out! Get out! Jáde! Ojú a máa mú jọ, ẹwà máa ṣá, èmi mo dára tó. Ó ní gbà kó lọ ra wá má pẹ́ o ẹ má rìn lọ ẹ lọ bí tarọ yín pa kẹdẹdẹ pa ẹ pẹ̀lẹ́ ẹ má rìn lọ ẹ jọ̀wọ́ wọ́n ní màmá dúró dè o wọ́n ní màmá dúró dè Saida o. Saida kí ló dé Saida. Mọ́mí lẹ́yìn àyẹ̀wò tá a ṣe a rí i pé ọmọ yìí ti lóyún ọ̀sẹ̀ mẹ́jọ which is 8 weeks. Oyún bẹ́ẹ̀ ni mọ́ Saida lóyún. Ẹjọ oyún ọ̀sẹ̀ mẹ́jọ mo ló ti lóyún ta ló fún Saida lóyún ẹjọ. Mọ́mí mi ò kí ń ṣe problem tí wọ́n á bí báyìí mọ́. Oyún kẹ. Mo kàn ní láti sọ fún yín torí pé kí ni àyẹ̀wò tá a ṣe ò lè parọ́ pé ọmọ yín ní oyún ọ̀sẹ̀ mẹ́jọ so mo kàn ní kí n sọ lè fún yín sókè lè mọ ìgbésẹ̀ tẹ́ máa gbé lórí ẹ̀ mọ́. Saida lóyún ọ̀sẹ̀ mẹ́jọ. Bẹ́ẹ̀ ni mọ́. Mo dáràn oyún ọ̀sẹ̀ mẹ́jọ. Oyún ẹ ṣe ẹ jẹ́ yọjú sí wa ẹ bá mọ̀. Ó ti dọ́kọ̀ délé dání wọn báyìí ó ti yàlè délé zòndókò. Mo rán ẹ ń ṣẹ́ kó lọ ṣe ìkọ̀kọ̀ tó ti ń gbàgbé ó tún ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn rádáadáa wọ́n ti kẹ́ ẹ mọ́lẹ̀ wọ́n ti fún ẹ lóyún. Ó ti lóyún ó ti gbóyún wálé ó dà ayọ̀ ni a ti ẹ̀dúpẹ́ pé ó padà gbogbo rádaràda àyà tó ń bá kiri ó padà tún já sáyọ̀ náà ni àbí nígbò bá ti lóyún ayọ̀ náà ni bọ́mọ ló máa fi bí kò burú. Táwọn wá lẹ́ni tó fún yín lóyún. Èmi ò mà ní ó máa ké torí ọ̀rọ̀ ẹ̀kún ẹ̀ ò kì í ṣèsìn. Ta lẹni tó fún ẹ lóyún ni mo béèrè dárúkọ ẹni tó fún ẹ lóyún àbọ̀ ni o máa sọ̀rọ̀ ni. Ṣé ẹni tó fún ẹ lóyún ò ṣe é sọ kò ṣe é wí síta ni. Ìwọ kọ́ mò ń bá wí ní Saida. Kò yí ẹ kò yí ẹ a jẹ́ pé wọ́n tó méjì mẹ́ta nìyẹn tó fi mọ orúkọ èyí tó fẹ́ dánú wọn tó kò yí ẹni tó fún ẹ lóyún ò yí ẹ Saida ayé mi ẹ gbà mí mo ti wá rí nǹkan báyìí Saida ó gbọ́dọ̀ yí ẹ ni dárúkọ ẹ tó fún ẹ lóyún dúdú ni àbí pupa ọmọdé ni àbágbà tó o bá rórúkọ ẹni tó fún ẹ lóyún dá jáde nínú ilé mi oyún ọmọ àlè ò lè dúró nù lè tèmi bí báyọ̀ ọlọ́mọ àjẹrin jáde mi lè nítorí ìwọ nìkan ni mo bí kó wá báyé mi jẹ́ kó jẹ́ má lè rìn títì
ṣé bàbá mo bá sọ̀rọ̀ ni. àbúrò pé mo ṣe lè ṣọ̀rọ̀ pé mo ṣe lè nígbà tí ò yẹ kò yẹ náà kò yí ẹ tó pẹ̀ lóyún. Saida ọmọ ọlọ́jà afọ na wetin happen na I don dey call you no dey pick my call wetin happen. Well, let me put that one aside. I get one new parole. You know as they go now. Some new guys, they get cool cash, you get. And I know say, now only me and you fit do that thing. So tell me, she can watch this tell. Umobo law now. You know as they go. Ṣé ọ̀rọ̀ kan wà tí ò yé ilé ayé. Ṣé téèyàn bá wà nílé ayé, téèyàn bá ti ń lọ sókè. Kí ẹni ẹ máa ṣọ́ra, kó má bàa lè jábọ́. Ṣé you understand? Ṣé mo notice pé ibì kan ni ma ti ń ra gàrí àtẹ̀pà tẹ́lẹ̀. But mo decide ń sìn pé okay o jẹ́ kí n máa ra gàrí lọ́dọ̀ Yorùbá kí dẹ̀ máa rẹ̀ pa mí lọ́dọ̀ Mọ́là to avoid see finish. Babe, ọ̀rọ̀ gàrí àtẹ̀pà kọ́ là ń sọ yìí. I dey talk about money, cool cash. Wọ́n bá mi sọ̀rọ̀ gàrí kí n tèmi pẹ̀lú gàrí. Babe, I know say you no go understand. Tẹ́ni náà ló ń pè. Hello babe. SAIDAT kí ló ń ṣẹlẹ̀? Àìdè ìjàre alpha. Ó ló máa bá mi sọ̀rọ̀ láti jọ ẹni mi gbóhùn kankan náà still. Ó ṣe kíni? Olóyún. Oyún. Mọ́mì náà ṣì tún ni. Mọ́mì náà ṣì ni. Okay, dúró ná, kí ni reason tó ṣe ń fi ọ̀rọ̀ pamọ́ fún mi báyìí? Torí kò yé mi. Má worry, ṣebí na me tell you say I go tell you, no worry. Àwọn náà ṣì ni but I go gist you, no worry. Mo ti gbọ́ kò sí wàhálà. Kí n tún ní sùúrù náà ni. Okay. Mo ti gbọ́. Mo fẹ́ ṣe máa ní sùúrù náà ni. Mo ti gbẹ́sẹ̀. Tọ́tọ́. Mo ti gbọ́. Okay, no wàhálà. Okay, mo ti gbọ́. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe baby? Babe, no be tiny be that. Na tiny na. That babe, she be snitch. I don't just gbadun that babe. I don't know. She go dey do like person wey God dey her back. I don't understand that. I don't like that. Na Satan dey her back. I don't know. Make go ask her. Abeg you. You too dey talk. You too talk. Oh, babe. Saida. Ma? Wọlé níṣó. Mommy. Ma. Kí ilé yín ní kò lè ọkùnrin. SAIDAT ọlọ́jà náà lọ. Ojú a máa mú jọ, ẹwà máa ṣá. Èmi mo dára tó yín ẹ ti bàjẹ́ ọmọ jẹ́. Ojú a máa mú jọ, ẹwà máa ṣá. Ẹ kú jókòó. Ọ̀pẹ̀lẹ́. Lẹ fẹ́ rí Tàmọ̀lá. Bẹ́ẹ̀ni sà. Tàmọ̀lá náà lẹ rí. Ẹ ṣé gan ni sà. Sà mo fẹ́ travel out. So mo ti gba visa, mo ti gba everything ti set. So àwọn kan náà wá sọ fún mi pé kí n wá rí yín. So ẹ máa lè ṣàlàyé fún mi bí ibẹ̀ yẹn ṣe máa rí. Bóyá ó máa sàn mí ni o and all that. Nǹkan tí mo ní wá rí yín fún yín sà. Kí lorúkọ yín? Tínú lorúkọ mi sà. Oṣù wo ló bí yín? December ni. A sàn yín. Ìlú Amẹ́ríkà lẹ fẹ́ lọ. Bẹ́ẹ̀ni sà, US. Ẹ ra tíkẹ̀tì ẹ lọ. A sàn yín sówó. Ọlá ìrìtàjẹ́ ṣe. Ọ̀nà yín náà ni. Àmọ́ ẹ ní láti ṣèrà ró fún ọdún 5. Ọkùnrin kankan ò gbọ́dọ̀ súnmọ́ yín fún ọdún 5. Kẹ́ ti kó ọrọ̀ jọ kó pọ̀ rẹpẹtẹ. Kẹ́ ti kó ọlá jọ kó pọ̀ rẹpẹtẹ. Tó bá kù ọjọ́ kan kọ́dún 5 pé tọkùnrin bá gorí yín gbogbo ń tẹ́ kó jọ lẹ máa pàdánù. Ó ti tó. Kí ló dé? Ìkànnì torí tẹ́ bá kí n ṣe kàní ẹ máa sọ fún mi pé kí n má raró kí n má sún mọ́kùnrin fún ọdún 5.
èmi ọmọ Ondo kò ní lè work ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé tí n bá jábúrò yín ẹ má sọ fún mi pé kí n má sún mọ́kùnrin fọ́dún ọdún 5 abẹ́tà kì í gbogbo owó tẹ̀sán yẹn everything kó dirẹ̀ ẹ̀ mú ọdún 5 tá mo ṣe ṣé mo ṣe yan ni ẹ kì í ṣèyàn dáadáa nonsense. ó tiẹ̀ ti dá kò sí wàhálà ibi tá a fẹ́ gbòbí sí obì ti lálẹ́ ó ti wù ú bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lè rò tèmi mo ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ fún ibi tí gbogbo ẹ̀ wá dé báyìí ó fi dùn náà ni bọ́lọ́n bá ṣe kọ òun yẹn dá láyé àfi kéèyàn yàgbá kádàrá ṣé wàá rò tó lé ẹ jáde ó máa padà sílẹ̀. níbo mi ìpadà sílé yẹn màmá mi lọ bẹ̀ mú. ó máa padà síbẹ̀ kí gbogbo ẹ̀ bá lè níyànjú náà ni wo ó máa padà bẹ̀ dáadáa torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ló máa padà fi àdàgbẹ́ ètò ẹ̀rọ sí bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà èmi gan ti gbà mo gbà fọ́lọ́run ṣọgbà ó gbọ́dọ̀ kú òǹbí tó bá ti ń lọ àjọ ń lọ ni máa àrẹ́ǹjì àwọn èèyàn náà àtijọ́ máa dọ́hùn tó máa bá wa kásẹ̀ gbogbo ètò tí gbogbo ẹ̀ máa wá parí síbẹ̀ tó o bá tó bí mo lè dára mi láàmú ṣé mo gbọ́dọ̀ ni mo fẹ́ tilẹ̀ ìwọ bọ́ọ̀tà ohun ọ̀yá tó ní. Bàbá olórí ajẹ̀ǹjẹ̀ tán bàbá tó ṣọ́ gbogbo wa bàbá tó mẹ́tò wa yóò ní kálukú orí gbogbo ẹ̀ bó ti ń lọ o Saida ọmọge Saida lẹ Saida ọlọ́jà. ó yẹ ẹ lẹ́nu ó jọ ẹ lójú kó rí. Mọ́mí SAIDAT. èmi náà ni kò tí ì yí padà. mọ́mí láyé. wà á ń bí jókòó kí ló ń ṣe ẹ́. ẹ báwo lè máa wù mí ṣùṣù báyìí mọ́mí èmi. gbọ́rọ̀ tí mò ń sọ omi ṣí ẹ èmi mo ṣáà bí ẹ mi ò lè rí nọ́ọ̀lẹ̀ kíní kókó sí. lẹ́ni kí wàá lọ jókòó sírú ọ̀dọ́ máa yẹn mọ́mí kí irú yẹn máa ní ẹ jókòó bẹ́ẹ̀ yẹn máa ń ṣe gbá máa ṣe bí àrìndì mọ́mí bí gẹ̀ẹ́lì mi ò lè lọ jókòó sójú kan o mi ì lè lọ jókòó sójú kan. ó máa ṣe eléyìí fún mi nítorí mo mọ ohun tí mò ń sọ gbogbo tí mo ní kó lọ ṣe yìí torí ìdí ẹ gangan náà ni tí n bá sọ ohun tó ṣe ìwọ gangan tó ẹ̀san gbà ọmọkùnrin yẹn tó ti fi fọ́tò ẹ̀wọ̀n mi báyìí ẹni tí mo mọ̀ dáadáa ni ó ti fẹ́ fi ẹ́ pa mí lẹ́kún tipẹ́ nígbà tó wà kékeré ọlọ́run ni ò gbà fún un bó ṣe wà yẹn ìka èèyàn ni èèyàn burúkú ayé àti tọ̀run ni ṣùgbọ́n kí n lè rí ẹ̀san gbà kó lè mọ̀ wípé ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ iná 20 ọdún ni ó máa ń gbóná fẹ́lifẹ́li ni ohun tèmi fẹ́ kó mọ̀ nìyẹn lèmi ṣe sọ fún ẹ wípé ìwọ ló lè ṣiṣẹ́ yẹn fún mi. so ẹ mú amòye. yéé mo mọ̀ dáadáa nígbà tó wà kékeré ó ti fún mi ní poison kí n fi sínú oúnjẹ fún ẹ sí mi ò mọ̀ wípé poison ni kò pé fẹ́mi poison ọ̀tọ̀ ni tó pé ọlọ́run ló lo ní nǹkan ṣe láyé ọlọ́run ló jù lọ torí pé ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ ṣùgbọ́n bí mo ṣe wà yìí ọlọ́run lóhun ò bímọ ni ṣùgbọ́n òun bẹ̀sán mo ṣe tán láti gbẹ̀sán tí mo ti mọ̀ báyìí torí mo ti ń wà ẹ wá wo bọ́ọ̀lù ẹ̀ ṣe wá rí ẹ wo bó ṣe wá rí ẹ wo bó ṣe tí n bá gbẹ̀sán pàápàá ọlọ́run gan kò ní dáríjì mi gan ìwọ lọ dún bẹ́ẹ̀ kó máa ṣe gbogbo bó bá ṣe ní kó máa ṣe lọ nígbà tó bá yá máa sọ ìgbésẹ̀ tó máa gbé. Torípò jẹ́ ìní o. Èmi yẹn náà ni. Torípò jẹ́ ìní o. Èmi yẹn náà ni. Torípò jẹ́ ìní o. O ṣé ọkọ mi. Torípò jẹ́ mi yẹn náà ni kò ṣe. Torípò jẹ́ mi yẹn ni kò ṣe. O ṣé ọmọ agbọ́rọ̀ síwọ̀ náà lẹ́nu. Ti wá dà báyìí. O ti dà báyìí. Ó jọ yé mi àti ẹni. Iṣẹ́ ọwọ́ iṣẹ́ abú tó ṣe
ó jọ yé wa àbí ìyẹn tí ẹ̀kọ́ ni mo bá wá báyìí. SAIDAT. SAIDAT náà ni SAIDAT ní báyìí ó yí ẹ ọlọ́run jẹ́ ẹ̀dá lọ. ọlọ́run máa tóbi lọ́ba o. ìwọ náà mọ̀ pé ọlọ́run tóbi lọ́ba ó tóbi bàbá dáadáa yìí ó tóbi gan-an àbá kò sọ̀rọ̀ mọ́ níbi tá a gbé dé yìí wo ó ti lóyún fún ẹ kọ́sọ̀ yìí ni mo ṣe gbà fáwà. mi ò lè lálàá kó má ṣẹ kò sí ẹnikẹ́ni tí mo bá láàlá sí bí n bá ṣe rí lójú oorun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀. Dadi Mubarak. Ademoye. Dadi Mubarak mo dẹ̀ fẹ́ sọ nǹkan fún yín. Mo ń gbọ́ ẹ. Amú mi rí bẹ́ẹ̀ pé fẹ́ rin àwọn ìrìn àjò kan bẹ́ẹ̀ pé fẹ́ travel. Yẹ kò láwọn fámìlì gan la jọ ń lọ. Ṣé o sì ṣá? Dadi Mubarak ìbá dákẹ́ má lọ. Ẹ má lọ bí ti bá o. Kí ló ṣẹlẹ̀? Ìbá dákẹ́ má lọ. Ewu tó wà ní ọ̀nà ó pọ̀ gan. Ẹ má lọ ẹ jọ̀ọ́. Mo fi ní àjò dáwà ti lọ láti dé tán. Àbí kò yé mi. A ti lọ a ti dé. Ọdẹ èmi ò dé pẹ̀lú àwọn àwàdà àti ẹni ẹ. Dadi Mubarak ẹ má lọ. Ẹ má láti gbọ́. Àárín àbọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀. Dadi Mubarak ẹ lè bá wọn sọ̀rọ̀ ni. A ní kẹ́ máa wọ̀rẹ́ náà aṣọ wa láṣọ àbọ̀sẹ̀. Bá dákẹ́ má lọ. Just like that. Kú náà nìyẹn. Kì í ṣe eré yàn ṣe ń kú náà nìyẹn. Ó yà mí lẹ́nu náà nìyẹn ó yà mí náà ni mo ń wọn láàárọ̀ èmi tó wọn láàmú bí kí wọn. Ẹ jọ̀ọ́ mọ́mì Mubarak àti dádì Mubarak ni mò ń béèrè. Dádì Mubarak àti mọ́mì Mubarak àtàwọn ọmọ láàárọ̀ náà ń travel wọ́n dẹ̀ ṣe ń lọ bá wọn lásìdẹ́ǹtì wọ́n dẹ̀ kú immediately. Yéyí! Mo dẹ̀ kìlọ̀ fáwọn pípù yìí o. Mo kìlọ̀ fáwọn pípù yìí o. Mo sọ fún wọn. Ó máa dáa kéèyàn létí ìgbọ́rọ̀. Ìgbọ́ràn sàn jẹ́ ború lọ. Mo kìlọ̀ fáwọn pípù yìí tó. àmọ́ nígbà tí mo wá láàlá yìí síra mi lẹ́rù ọlọ́run wá bà mí jù. Ẹ ló mọ́ mi ṣáídá. Mo ń gbọ́ yín mà. Ẹni kì í mú ṣáídá sọ́dọ̀ kó máa gbọ́dọ̀ mi kí máa tọ́jú ẹbí ọmọ mi tó bá tó wá dàgbà kí n fi ṣèyàwó kí n fi ṣáyà. Ó dáa kò burú ó dáa. Ṣàdúrà kẹ́ o bẹ́là ṣàdúrà ṣàmọ́ ṣàdúrà ṣàdúrà kẹ́ o bẹ́là ṣàdúrà ṣàmọ́ ṣàdúrà àdúrà jọ̀gọ̀ májú bẹ́bílì ṣàmọ́ túṣà o ṣàdúrà àdúrà jọ̀gọ̀ májú bẹ́bílì ṣàmọ́ ṣàdúrà kọ́ láti máa gbàdúrà. Mọ̀ láti máa gbàdúrà o. Gbàdúrà láìsí mi kó má bá kọ́sà o. Àdúrà lálẹ́ fi jagun ilé ayé dáwà o. Àdúrà lálẹ́ fi jagun lálẹ́ fi ṣẹ́gun ẹ̀ṣọ́. Àdúrà lálẹ́ fi jagun. Ṣàdúrà ké o mẹ́la ṣàdúrà ké o àdúrà ké o mẹ́la ṣàdúrà àdúrà jọ̀gọ̀ májú bẹ́bílì tújà àdúrà jọ̀gọ̀
baby baby le ṣàmà ṣàdúrà. marabelo nayade ṣàmà ṣàdúrà. ṣàmà ṣàdúrà. àdúrà jọ̀gọ̀. lánàá mo láṣá wàhálà burúkú lélẹ̀. mọ́mí SAIDAT sọ pé kí n máa fẹ́ SAIDAT kí n máa tọ́jú ẹ̀. SAIDAT wá dàgbà tán wáyà yàkuyà. gbogbo iṣẹ́ tí mo ti ń fa àárọ̀ ọjọ́ ayé mi ṣe wá da gbogbo ẹ̀rú. mo gbọ́dọ̀ wọ́n gbọ́dá sí mo gbọ́dọ̀ wọ́n gbọ́dá sí ilé ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ sí. mi ì dẹ̀ fẹ́ kálá yẹn ṣe. mi ì fẹ́ kí obìnrin kankan da ìrìn àjò mi rú. òun ni mo ṣe pé ìyá yìí lórí ọ̀rọ̀ ọmọ yìí. ẹ pẹ́ fún àyà wa. ó jàre Adéyẹmí ṣé dáadáa ló wà. bẹ́ẹ̀ni. ṣé ò sí arí ẹ. ìyá wa orí ọ̀rọ̀ ọmọ yín SAIDAT ni mo bá wa. ṣé ẹ rí ọmọ yín SAIDAT yìí? ó jẹ́ ọmọ kan tó ní ògo gidi gan. ìràwọ̀ rẹ̀ dẹ̀ máa tàn kárí ayé. ṣùgbọ́n ọ̀tá pọ̀ fún ọmọ yìí gidi gan. ọ̀tá. wọ́n ti rí ògo ọmọ yìí. wọ́n sì fẹ́ fọwọ́ bo ògo náà mọ́lẹ̀. mo dáràn ta ni mo ṣe. ẹ má jàyà. màá fún yín ní nǹkan kan. nǹkan tí mo fẹ́ fún yín ẹ dà sómi fún ọmọ náà ẹ gbàdúrà sí gidi gan ẹ lò fún lẹ́ẹ̀kan. ẹnikẹ́ni tó bá porí ọmọ náà níbi òkú lẹ́lẹ́jà ń tà. o ṣé mo dúpẹ́ ṣé ìgbà wo ni mo lè lò ó fún. kò sígbà tẹ́ ẹ lè lò. mo lè lò báyìí náà fún. ẹ lè lò báyìí báyìí. màá lò ó nísinsìnyí. ẹ lè lò báyìí báyìí. màá lò ó fún. ẹ bù sómi ẹ gbàdúrà sí ẹ lò fọmọ náà. ó ṣé Adéyẹmí mi ní wẹ́ẹ̀tì ó ní sọnù mọ́ mi lójú o ó ní sọnù mọ́ yẹ́ ẹ̀ náà lójú ó ṣé o. àdúrà jọ̀gọ̀ májú bẹ́bí lè ṣàmà tújà o. ṣàdúrà. àdúrà jọ̀gọ̀ májú bẹ́bí lè ṣàmà ṣàdúrà. bọ́ láti máa gbàdúrà. mọ̀ láti máa gbàdúrà o. gbàdúrà láì sinmi kó má bá kọ́ta o. àdúrà lálẹ́ gbé dárú ilé ayé. ó yá mú tán kò ṣáà korò. àdúrà lálẹ́ gbé dárú lálẹ́ fi ṣẹ́gun ẹ̀jọ̀. àdúrà lálẹ́ gbé dárú. àdúrà ké o. ẹgbẹ́ gbàmí SAIDAT ni o láwọn ilé ẹjọ́ SAIDAT kò ní o kò yẹ ní o irú mi ni SAIDAT omi èmi ni mo pè omi ọmọ tí mo ṣe bá ṣeré láàárọ̀ ẹ̀ SAIDAT mọ́mí ẹ jọ kí nìkan tẹ́ fún ọmọ ẹ jẹ́ tó rọ́ọ̀ṣì wá hospital. mi fún lóúnjẹ omi lásán ni omi ni mu omi ló mu nígbà tá a wà ní ṣọ́ọ̀bù. omi lásán. ká tó kù ní ṣọ́ọ̀bù omi ni. ṣẹ́rí inú tẹ́sítì tí àwa rọ̀ a rí pé ọmọ yẹn ó jẹ poison true kan mímu ni. yé poison kẹ níbo ló ti rí poison ta ló fún poison omi mo fún yé mo dáná. anyway ṣẹ́rí ẹ calm down àwa ti ń fún ní treatment already and I'm very sure pé lágbára Ọlọ́run ó máa wà okay but ṣe rí àwọn ọmọ yìí ẹ máa farabalẹ̀ máa ṣọ́ nǹkan tó bá ń jẹ tó bá ń mu
yes ẹ máa mọ nǹkan tó máa jẹ tó máa mu tí ẹ bá sí nílé gan ẹ bá fẹ́ fi wọ́n sílẹ̀ fún yàn kan ẹ make sure pé nǹkan tó bá máa jẹ ẹ jẹ́ kó máa jẹ́ nǹkan tó yẹ pé ó máa clean tó máa neat ṣe rí nínú ordinary omi lásán ó ní àwọn omi kan tó yẹ pé ó possible kan tó fi chemical sínú ẹ̀ but tí èèyàn bá mú ọ̀run làlá ni but thank God pé ẹ̀ dẹ̀ rọ̀ṣẹ̀ wa. ẹ jọ ṣó ti sọ̀rọ̀. ó máa sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀. alápàdà mo fi bí ẹjọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ alúgbàlá ni mo fi bí ẹjọ́ òun ní kọ́ni lọ́wọ́ mi. wọ́n ní òun àwa náà kẹ́ fi èjì kẹ́ fi yá àwọn ẹ má wọrí ó máa sọ̀rọ̀ but this is what you are gonna do ma ẹ tètè lọ sí reception kẹ́ lọ bá nurse kẹ́ dẹ̀ make sure pé ẹ tẹ̀ make a little payment yẹn àwa máa ṣiṣẹ́ tí wàá lọ. ẹ lọ ẹ má wọrí kọ lọ síbẹ̀ ká ṣàmà sọ ẹ̀jẹ̀ máa sọ fún yín change ni ṣòtì ẹ ti máa lọ́wọ́ ẹ̀ ṣó yé mà àbí àwọn. ẹ ká sọ tálẹ̀ béèrè. ẹjọ́ nìkan ni mo béèrè yìí. ta ni onítàn sà. Adéyẹmí. Adéyẹmí tẹ béèrè yẹn ṣé kò sí sà. mọ́mí SAIDAT ló wá sí station wa láti wá lọ́ọ́ complain against Adéyẹmí torí ẹ̀ ní àṣẹ wa wá síbí. ṣe rí Adéyẹmí tẹ béèrè yẹn sà òru ẹ̀ ní yìí gangan lóru yìí náà kó gbogbo ẹrù wọn kúrò nílé mọ́tò náà mú wá tó wá fi park everything but mo ṣe ń bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tó ń jẹ́ Adéyẹmí lé wọ́n ti park lọ. Adéyẹmí rò pé òun lè pa ẹ̀kọ́ lọ scot free kò possible ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà ẹ máa dùn mí favour kan ẹ jọ̀ọ́ tí ẹ bá kó free ẹ abẹ́ gbúrú ẹ̀ sí ibì kankan ẹ má hesitate láti pè wá ṣe ti gbọ́ mà. sí mi sà. ìyá SAIDAT níṣe ni kẹ́ ẹ fìjà fọlọ́run jà o Adéyẹmí tẹ kú fẹ́ bá ṣe Johnson ó ti sá lọ ká máa dúpẹ́ pé nǹkan kan ò ṣọmọ ẹ jẹ́ àgbà fọlọ́run. kí n gbà fọlọ́run bẹ́ẹ̀ni kí n gbà fọlọ́run wẹ́ẹ́ pé ó ti pa mí lọ́mọ náà ẹ máa ní kí n gbà fọlọ́run náà ni àbí. a máa gbà fọlọ́run náà ni eléyìí náà máa kọ́ ẹ̀yin náà lọ́gbọ́n nígbà téèyàn kan déédéé wá tó ní ẹ o àkọsẹ̀jáyé ọmọ o ọ̀tá pọ̀ fún o kẹgbà kínní kan kẹ lò fọ́mọ bẹ́ẹ̀ ṣe wá lò fọ́mọ tọ́mọ bá lọ kú ńkọ́ ẹ jẹ́ àgbà fọlọ́run ká máa dúpẹ́ pé nǹkan kan ò ṣọmọ. mo tiẹ̀ dúpẹ́ tọmọ mi wà láyé ó wà láyé ṣùgbọ́n Adéyẹmí kò síbi tó lè sáwọ̀ lábẹ́ ọ̀run àfi tí mi bá rí Adéyẹmí á jìyà jẹwé ìyá mo ti gbọ́. ẹ jẹ́ àgbà fọlọ́run. ìtorí wípé ò fẹ́ kí àlà kí wà tọmọ mi kẹ́ fẹ́ ra yín ìtorí ẹ̀ ló ṣe fẹ́ pa ọmọ mọ́ mi lọ́wọ́ ìwọ rò pé o ti pa Ọlọ́run dẹ̀ sọ fẹ́ pọ́mọ mi sì máa wà láyé àfà ọmọ tí mo fi àgbàlagbà ara bí lọkùnrin yìí kìbọlẹ̀ tó poison ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Ẹlẹ́dàá mi ló jẹ́ kọ́mọ mi sì wà láyé ṣé wàá rà lẹ́yìn ṣe orí kó padà wá ṣe àbí kó wá sínú ṣe nígbà tó Ọlọ́run sọ bó ń ṣe fẹ́ kó rìnrìn ìgbésí ayé ẹ̀ tó wá ṣèkà ó ṣe ìwọ ló ṣèkà ni ó ṣe kárẹ̀ ni ó ṣe tárẹ̀ ò ṣe tọ́lọ́run òun ni. ẹ dákun kí ló kọ yín náà. Adéyẹmí lorúkọ mi. Allahu ẹ rí ní tí ẹ̀yin ò máa lò yìí ní táwọn kan ń bẹ lọ́nkọ́ ló ń fi sáwọn la ó wá gbé sí i lára ẹ wàá máa lò ẹ ló ń lòkulò. bàbá ẹ rí ní tí ò dá lára èèyàn kan tó jẹ́ àlébù tọ́lọ̀ ń dẹ̀ tó pè ń gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹ wàá fẹ́ tún un ṣe ẹ sáko mbẹ ta ni ó wàá tún un ṣe ẹ gbà pọ́lọ̀ ló ràn yín. ẹ máa wo Allahu Wahid ọba ẹlẹ́sàn ẹ wo ṣé ń tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ń gbà yẹn ṣé wàá padà wàá ṣẹlẹ̀ báyìí ló fi ní ká máa ṣe dáadáa ó ní yá ayọ́ lẹ́dí dáa mànú ó ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo tẹ́kùlọ́ha ẹ bẹ̀rù èmi Ọlọ́run wa kullu qawlan sadida ẹ máa ṣe dáadáa ẹ máa wùwárí. wọ́n yẹ gẹ̀fẹ́rì lẹ́kùn zunubakum bóyá tẹ́ bá ń ṣe dáadáa tẹ́ ń wùwárí látàrẹ̀ yóò jẹ́ káwọ́ Ọlọ́run ká lè máa lámòjú kúrò fún yín ó wá ní wa ma yuti'illaha ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ṣe dáadáa o wa ma yuti'illaha wa rasulahu laqad faza fawzan azima ó ló ti jèrè láyé jèrè lálùkìyàmà. ẹ wà kọ́lé Ọlọ́run ẹkún dẹ̀ fẹ́ sùn gbà yẹn
tẹ́lẹ̀ fẹ́ rí wàhálà ẹkún yẹn ń sin ẹ̀pọ̀ ń lẹ́kún ìyá náà ń sunkún ẹ̀yin náà ti ṣe àwa sunkún yẹn máa lámúyẹ̀rì dọ́bí kọ̀dọ̀ ìwà lámúyẹ̀sì bírí àlábàlá ìwà lámúyẹ̀kìnà bí àtọ́ ìwà yàkàrújúmíńtà ti sàmà fálí àbúdù rọ́bà síwá wàlbàládùtọ̀ yíbù wà lánàkàrújù bí sínẹ̀rọ̀ bí àlẹ́bí láyàkàbùsà láyàkàrújù ìlà ànàkìnà àtẹ́kìwà àhúnà fàṣàrà ìlà sọ̀dìrì. ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú yìí tẹ́ ṣe yìí o. nǹkan tó yẹ kẹ́ ẹ ti ṣe láti kékeré jihadi tó yẹ kẹ́ ẹ ti ṣe látara ọmọ yìí láti kékeré tẹ́ ẹ ṣe tó yẹ bóyá tẹ́ ẹ bá ti ṣe gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ti fi hàn yín láti ilẹ̀ yẹn ni ìrìn àjò ayé ẹ̀ ó ṣeé ṣe kó má rí báyìí tá a bá fẹ́ sọ náà ẹ̀yin náà lẹ tún ká sọ pé ẹ̀yin náà lẹ da ìrìn àjò ayé ẹ̀ rú torí ẹ̀ ṣe ń tọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe látara ẹ̀ ẹ wo gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe fún ẹja bẹ̀rù Ọlọ́run o. ẹ bá yá wa kò wá sí tá a sọ náà ẹja gbà pé láwọn màhálà láhùn mẹ́nàlẹ́ ẹ̀rọ tó bọ́ lọ́n ṣe kọ́ ni. èmi tiẹ̀ ti gbà ọ̀rọ̀ ti lọ bí tá à ń lọ báyìí gbogbo ohun tẹ́ ó sá fún àti gbogbo ẹ̀ náà torí ti bá ní kí n ṣépè fún bí mo ṣe wò yìí ṣùgbọ́n ọmọ tó ti lóyún fún kọ́ àti ìjọ dé bí báyìí. ọ̀rọ̀ èpè kọ́ ẹ̀jẹ̀ bí ká so igi. ẹ so igi ni o ẹ ti ṣe tán báyìí ká so igi. ẹ kọ́ so igi ni. àwọn sùn bẹ̀lẹ̀ ẹ kọjú síra yín Ọlọ́run ti kọ́ ẹ di owó ara yín mú. ẹ súnmọ́ ara yín ẹ dìra yín lọ́wọ́ mú. ẹdùnwọ́ náà jókòó súnmọ́ àwọ̀ náà lọ ní nǹkan rẹ̀. súnmọ́ dáadáa. a'udhu billahi minash shaitanir rajim bismillah. الرحمن الرحيم اللهم جنبنا شيطان وجنب شيطان ما خلقتنا اللهم ẹ ti bàdé ọmọ jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó yìí tẹ̀rí ti bàdé ọmọ wọn jẹ́.